ẹ ṣé o ọba tó ń gbé nígà. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Àdúró tí ní gbáyìngbáyìn lọ́jọ́ ogún lè. Ògbéni níjà kẹ́rù kó bọ́ níjà o. Ẹ ṣé o ọba tó ń gbé nígà bàbá wa o. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Ẹ mọ̀ ṣé o ọba tó ń gbé nígà. Àdúró tí ní gbáyìngbáyìn lọ́jọ́ ogún lè. Ògbéni níjà kẹ́rù kó bọ́ níjà o. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Ayérayé o mo yìn ọ́ lógo. Ọlọ́run agbanilágbàtàn mo gbé ọ̀gá. Ọlọ́run olùgbórí mi sókè mo júbà rẹ̀. Ìwọ ládúró tì ní gbáyìngbáyìn lọ́jọ́ ogún lè. Ìwọ lẹni tó ń gbé ní níjà tẹ́rù tún bọ́ níjà o. Mo yìn ọ́ lógo o, ìwọ bá tó ń gbórí mi sókè o. Ó ṣé bàbá, ẹ ṣé o ọba tó ń gbé nígà. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Àdúró tì ní gbáyìngbáyìn lọ́jọ́ ogún lè. Ògbéni níjà kẹ́rù kó bọ́ níjà o. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Ògo ìyìn ọlá ni fún ọ ọba tó ń gbà nílà lágbàtàn o. Ògo ìyìn ọlá ni fún ọ ọba tí ń ṣe ní lógo nípa àánú. Mojúbà rẹ mo yìn ọ́ o olóore mi. Ìwọ lọ́ba tó ń gbórí mi sókè lójoojúmọ́ o. Tó mú mi fọ̀hùn nínú ògo tó tayọ jùlọ. Mo yìn ọ́ o ìwọ Ọlọ́run tó ń gbé mi ga. Ebi wọ́n ládúró tì ní gbáyìngbáyìn lọ́jọ́ ogún lè. Ìwọ mọ̀ ní ẹni tí kì í já ní kulẹ̀ rárá o. Mo yìn ọ́ o ìwọ Ọlọ́run tó ń gbé nígà. Ìwọ lolùgbéni níjà tẹ́rù tún bọ́ níjà o. Ìbà rẹ mo ṣe o Ọlọ́run ayérayé. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Àdúró tì ní gbáyìngbáyìn lọ́jọ́ ogún lè. Ògbéni níjà kẹ́rù kó bọ́ níjà o. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Ẹ ṣé Jésù mo yìn ọ́ o. Ẹ má ṣe Jésù mo júbà rẹ̀. Ṣebí ọlá rẹ ni mò ń jẹ nípa oore ọ̀fẹ́ rẹ ni o. Mo di ọmọ Ọlọ́run nípa ikú àtàjíǹde rẹ o. Mo yìn ọ́ o Jésù olóore mi. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Ògo ìyìn mi máa rí fún ọ ìwọ tó ń gbé mi ga. Ìwọ ládúró tì ní gbáyìngbáyìn lọ́jọ́ ogún lè. Tó dúró tì mí tí kò já mi rárá. Tí kò fi ìgbà kankan já mi kulẹ̀ o. Mo yìn ọ́ o ìwọ tó ń gbé nígà. Ìwọ tó ń gbé mi níjà tẹ́rù tó ń bè mí tí mo níjà gángan o. Mo júbà rẹ o ìwọ tó ń ṣe mí lógo. Ọlọ́run ayérayé o ṣé. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Ẹ ṣé o ọba tó ń gbé nígà. Àdúró tì ní gbáyìngbáyìn lọ́jọ́ ogún lè. Ògbéni níjà kẹ́rù kó bọ́ níjà o. Ẹ ṣé o ọba tó ń gbé nígà.
dá àwọn òkè ìgbàanì. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún, ọba ayérayé. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni wọ́n tún gbéga o bí kò ṣe Baba lókè? Ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún, ọba alágbára jùlọ? Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì. Ẹ̀yin nìkan lèmi fọpẹ́ ìyìn ògo mi fún. Ọlọ́run ọba àwọn ọba tó ti wà ṣáájú káyé tó wà. Ẹ̀yin nìkan lèmi fọpẹ́ àti ìyìn ògo mi fún. Ọlọ́run ọba tí ó tún mọ̀ bẹ nígbà tí ayé kò ní sí mọ́. Ẹ̀yin nìkan lèmi fi ọpẹ́ àti ìyìn mi fún. Ta ni wọ́n tún gbéga o bí kò ṣe wọ Baba rere o? Ta ni wọ́n tún fi ògo ọpẹ́ mi fún lẹ́yìn rẹ, Ọlọ́run mímọ́ o? Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ, Ọlọ́run ara ire. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ, ọba tó ń dáàbò bò mí, tó ń pa mí mọ́ tìlétìlé mi gbogbo. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ, ìwọ tó ń ṣe gbogbo ọ̀nà mi ní rere àti gbogbo àwọn àyànfẹ́ pátápátá. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ, ìwọ ló gbéwò fò mí lọ́jọ́ gbogbo. Ìwọ ló tì mí lẹ́yìn láláì wo tìwà mi o. Ayérayé bàbá o, ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ó ṣé Olúwa wá. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ìwọ tó ń gbéwò fò mí lọ́jọ́ gbogbo. Ìwọ tó tì mí lẹ́yìn láláì wo tìwà mi o. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Èmi máa ń rérì rẹ, Ọlọ́run ayérayé o. Ìwọ ẹlẹ́dà ọ̀run òun ayé. Pẹ̀lú ohun gbogbo tó wà nínú rẹ̀ tó sì wí pé dáradára ní gbogbo wọn pátápátá. Ni mo ṣe ń sọ wípé bàbá àgbà gbọ́ pé gbàyìn mi o. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ẹlẹ́dà ohun gbogbo, ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ológo jùlọ bàbá àgbà o. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ìwọ lọ́lọ́run, lẹ́yìn rẹ kò sọ́lọ́run mìíràn mọ́ o. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ìwọ tó ń pinnu ohun gbogbo tẹ́nikẹ́ni kò lè dí ọ lọ́wọ́ láti mú pinnu rẹ ṣẹ ni mò ń kí.
ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ìwọ bá tí ẹnikẹ́ni kò lè fún ní àbẹ̀tẹ́lẹ̀ rárá o. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ṣebí ìwọ lọlọ́run ògo tó ń gbénú yìí ṣọlá, tó ń gbénú yìí ṣògo, bàbá rere o. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ìwọ ló ń fi àlàáfíà ayọ̀ ìgbàlà pípé kún inú mi àti ilé mi láyọ̀ lójoojúmọ́ o. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ìwọ tó fẹsẹ̀ mi lọ́nà ire ayọ̀ ògo ìgbéga lójoojúmọ́. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ṣebí ìwọ ló kúnnú mi tó ń gbénú mi pọ̀ tó ń kún ẹnu mi fún ọ̀rọ̀ ìyè ìgbàlà tó ti mú ayé mi fọ̀hún nínú ògo. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ṣebí ìwọ lọlọ́run tó mú gbogbo ìmọ̀ bí ète bí ìkórajọ pé bí tó fi iná tú wọn ká o fún mi. Bàbá àgbà ó ṣé o. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ìwọ lọlọ́run àwọn ọmọ ogun tó jà fún mi tó ṣẹ́gun fún mi ní ogun tí mo lè fojú rí tèmi kò lè fojú rí o ṣé bàbá àgbà. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ìwọ ló gbà mí pátápátá tó tún rà mí padà lọ́wọ́ gbogbo tí ń ṣe ègún èpè májẹ̀mú ogun ẹ̀jẹ̀ ìran tàdúgbò tàgbègbè tìjọ́ tàfẹ́ ti àwọn ojúlùmọ̀ tẹ̀bí àwọn ibi tí mo là kọjá pátápátá o. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Ìwọ ló gbéwò fò mí lọ́jọ́ gbogbo. Ìwọ ló gbà mí lẹ́yìn láláì ìwọ ti wà mí o. Ìyìn pọ́nbélé ni mo mú wá fún ọ. Bàbá rere sọ̀kalẹ̀ wá o. Jésù aládé wúrà. Ìwọ la fẹ́rí ti gbogbo agbára rẹ ní ọ̀tún lọ́jọ́ títòní o. Fún rere fún ìgbàlà ìgbéga ìṣelógo ọ̀tun. Bàbá ti gbogbo agbára rẹ a fẹ́ rí ọ o. Láti gbóhùn sókè wípé sọ̀kalẹ̀ wá o. Jésù aládé wúrà. Sọ̀kalẹ̀ wá o. Jésù aládé wúrà. Ìwọ la fẹ́ rí ọ lónìí o. Nínú ohun gbogbo pátápátá o. Sọ̀kalẹ̀ wá o. Jésù aládé wúrà. Káyé wa kó lè kún fún ògo tuntun tó tún ju ti àtẹ̀yìnwá lọ láṣẹ́ṣe. Bàbá àfẹ́rí ènìyàn bí kò ṣe ìwọ gangan o. Sọ̀kalẹ̀ wá o. Jésù aládé wúrà. Ìwọ tó ní gbogbo ògo sọ̀kalẹ̀ láti gba gbogbo ògo ìyìn pátápátá ju tàtẹ̀yìnwá lọ nínú ìtura iṣẹ́ ìránṣẹ́ tí tòní láàrin wa. Bàbá rere o. Sọ̀kalẹ̀ wá o. Jésù aládé wúrà. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ògo ọlọ́run yìí. Ìwọ bá atinilẹ́yìn láì ṣèrègùn là ń gbéga. Ìwọ agbanilágbàtàn. Ìwọ ni mo dá gbogbo padà fún. Mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún oore ayọ̀ tí ìwọ tún ṣe inú ayé mi. Fún àánú tí mo rí gbà, fún oore ọ̀fẹ́ tí mo rí gbà. Ìtẹ́ pé ìwọ mú mi sùn, ó mú mi jí, ó mú mi rí gbogbo ìrìn àjò mi lánàá ní àtàlàfíà. Ó tún mú bẹ̀rẹ̀ àjò tuntun mìíràn ní òní ní àtàlàfíà. Ìtẹ́ pé ó tún bùkún mi nínú iṣẹ́ ìránṣẹ́ ti tòní tí gbogbo agbára tó fi ọba gbà ọpẹ́ àti ìyìn mi. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi.
ní orúkọ Jésù Kristi. Ó ṣé Ọlọ́run ayérayé, ògo ni fún orúkọ rẹ. Ó ṣé Ọlọ́run àtóbi jùlọ, ògo ni fún orúkọ rẹ. Èyí fún títóbi àtagbára rẹ nínú ayé mi. Èyí tí wọ́n ń ṣàṣepẹ́ tó ga tó lógo jùlọ ní gbogbo rẹ̀ nínú ayé mi. Èyí tí wọ́n ń ṣàṣepẹ́ tí ó lè gbé tó léwu tó náà kàwé nínú ayé mi láti mú ayé mi tẹ̀síwájú nípa agbára àṣàṣe orí rere. Àìníwọ̀ mú mi rin àwọn ìrìn àjò mi àná nípa agbára àṣàṣe àti àlàáfíà. Ìwọ lè jáde bí wọ́n ṣe ní ìrìn ní ìbùkún. Ìwọ ṣe ní ọlá fún mi nípa àánú oore ọ̀fẹ́ àti ojú rere. Ògo ni fún orúkọ rẹ. Òwò bú mi sùn àní ọ̀pá bí mọ́ òtún mú mi jí ní àtàlàfíà àní sínú ògo tó ga tó rẹ̀ gbé tó lójú wọn. Bàbá ọmọ ṣe o fún ìrànlọ́wọ́ ojoojúmọ́ fàtìlẹ́yìn ojoojúmọ́ bàbá gba ọpẹ́ àti ìyẹn mi. àìdè mi tún ní wájú rẹ àìrínú ṣọ́ọ̀ṣẹ́ tó ní bàbá mo dúpẹ́ bó sọ wípé o ṣe ìdúpẹ́ ìwọ tó ti sọ̀kalẹ̀ pẹ̀lú agbára rẹ. Ìwọ tó ti gbé gbogbo tó bẹ̀rẹ̀ sí gba gbogbo ogojú àti wá lọ. Ìwọ bẹ́ẹ̀ sì náwó tí náwó agbára ìjọ àti wá lọ. Àìní láti bùkún ayé mi àìní láti bùkún ayé oníkọ̀ọ̀kan ẹ̀yìn àtàwọn sábẹ́ àti gbogbo tí wọ́n gbọ́ tó ń wà o láti mú ìtẹ̀síwájú rẹ̀ àti eré wọnú ayé ẹnìkọ̀ọ̀kan wá lọ pẹ̀lú ògùn tó ga wọnú ṣọ́ọ̀ṣẹ́ àti ojú ẹnìkọ̀ọ̀kan wá lọ. Ògo ni fún orúkọ rẹ, ìyìn ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ ìyìn ni fún orúkọ àtòjù bàbá gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn títí ìbọn yẹn tí mo gbọ́ orúkọ rẹ ga. A gbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Sámúẹ́lì kejì orí kejì ó lé ní 20 a kà ẹsẹ̀ 4 dé ẹsẹ̀ 30 rẹ̀. Sámúẹ́lì 2 Sámúẹ́lì kejì orí 22 ẹsẹ̀ 26 dé 30 rẹ̀. Fún aláàánú ni ìwọ ń fi ara rẹ hàn ní aláàánú, àti fún ẹni dídúró ṣinṣin ní òdodo. Ní olódodo ni ìwọ ń fi ara rẹ hàn ní dídúró ṣinṣin ní òdodo. Fún onínú funfun ni ìwọ ń fi ara rẹ hàn ní funfun, àti fún ẹni wíwọ́ ni ìwọ ń fi ara rẹ hàn ní wíwọ́. Àwọn èèyàn tí ó wà nínú ìyà ni ìwọ ó sì gbàlà, ṣùgbọ́n ojú rẹ wà lára àwọn agbéraga láti rẹ̀ wọ́n sílẹ̀. Nítorí ìwọ ni ìmọ́lẹ̀ mi, Olúwa. Olúwa yóò sì sọ òkùnkùn mi di ìmọ́lẹ̀. Nítorí nípa rẹ̀ ni èmi ti la àárín ogun kọjá. Nípa Ọlọ́run mi èmi ti fo odi kan. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Ìmọ́lẹ̀ ni mo jẹ́, dandan ni fún mi láti tàn, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run. Ìmọ́lẹ̀ ni mí, ìmọ́lẹ̀ ni mo jẹ́. Ọlọ́run sì dá mi ní ìmọ́lẹ̀ láti mọ̀ tàn. Ìtó túmọ̀ sí pé ọ̀rọ̀ wípé mo fẹ́ mo kọ̀ kọ́ lọ́rọ̀ tí ń bẹ́lẹ̀, dandan ni fún mi láti kíni o láti tàn, dandan ni fún mi o láti mọ̀ tàn. Ìtó pé èyí ni ìfẹ́ Ọlọ́run. Títàn tí màá tún wá tàn kì í ṣe títàn fún tara abìrì kan, ṣùgbọ́n títàn àní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ìjẹ́ pé kíni ayé wọn nídìí àti tàn. Fún ìmọ́lẹ̀ òtítọ́, ìmọ́lẹ̀ òdodo tí ń ṣe ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè. Èyí tí àwọn náà fi jẹni tó ní ẹ̀rí rere ayọ̀ láti mọ ìyìn Ọlọ́run lógo. Èyí tí àwọn náà fi jẹni tó kún fún ayọ̀ àti dídùn láti mọ ìyìn Ọlọ́run lógo. Èyí tí àwọn náà fi jẹni tó kún fún aráyá àti ìdùnnú tí kò lókà tí ó kọ̀dọ̀ tó lójú wọn. Èyí tó fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ọ̀run láti lè mọ ìgbé Ọlọ́run ga àti láti lè mọ sọ nípa títóbi Ọlọ́run. Ìjẹ́ pé nípasẹ̀ tiwọn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn náà wọ́n tún ṣe kíni o, wọ́n tún dẹni tó ń tàn fún ìmọ́lẹ̀ òtítọ́ tí ṣètò Ọlọ́run alààyè. Nínú ẹsẹ̀ Bíbélì wa tí a ń kà, a rí tó sọ fún wa wípé kíni fún aláàánú ni ìwọ ó fi ara rẹ hàn ní aláàánú, àti fún ẹni dídúró ṣinṣin ni ìwọ ní òdodo ni ìwọ ó fi ara rẹ hàn ní dídúró ṣinṣin ní òdodo. Tá bá wo àwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan wọ̀nyí tó sọ, nítorí àkókò wa ẹ jẹ́ ká sáré fò ká mọ̀ bá dára wa dé, ká mọ̀ bá lo àkókò àbí dára wa lágara. Ta ni ẹni tí yóò jẹ́ aláàánú? Ẹni tó ń jẹ́ aláàánú òun ni ẹni tó ṣe kíni tí ó jẹ́ ìmọ́lẹ̀ tó lọ́ọ́ dá ní ìmọ́lẹ̀ tó sì ń tàn. Tọ́ba wá ní títàn tí wọ́n ń tàn fún ògo Ọlọ́run, kò tàn fún ògo ara rẹ̀. Ta ni ẹni tí tàn fún ògo Ọlọ́run tí ó tàn fún ògo ara rẹ̀? Òun ni ẹni tí ń tàn tí wọ́n tún mú ayé àwọn mìíràn náà tàn láti lè mọ ìyìn Ọlọ́run lógo. Ta ni ẹni tí ó dínú funfun àní tí ó ṣe kíni
tí ó ń tàn tó ń jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn òun náà ní ẹni tó ṣe kí ni tí ó ń tàn tó sì tún mú ayé àwọn mìíràn náà tàn láì dúró àti gbà kankan padà àbí láì dúró kí àwọn yẹn kí wọ́n sì kí ni kí wọ́n mọ kí àbí sọ́jọ́ ọlọ́run ṣùgbọ́n tó ṣe gbogbo gẹ́gẹ́ bí ó ti tọ́ àti gẹ́gẹ́ bó ṣe wù ọlọ́run. so irú ẹni bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ tàbí ṣùgbọ́n kankan níbẹ̀ ọlọ́run mọ́ farahàn níbẹ̀ pẹ̀lú àánú ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ní gbogbo ọ̀nà. ò ń béèrè fún àánú mò ń béèrè fún àánú ìjẹ́ èbí jẹ́ni tó ń ṣàánú mo jẹ́ ìmọ́lẹ̀ tọ́lọ̀ dá mi ní ìmọ́lẹ̀ láti mọ̀ tàn mo wá ń tàn nígbà tí mo tàn tán èmi ń kọ̀ láti mọ ṣàánú àwọn mìíràn láti mú kí ayé tiwọn náà kó tàn ìwọ̀n bá tó jẹ́ pé kí ni àti gbé mi kalẹ̀ láti mú kí ayé tiwọn náà kó tàn. ṣé mo ṣàánú báyẹn èyí ṣàánú mi nígbà tí mo kọ̀ láti ṣàánú kí ló tẹ̀mí retí àánú láti ọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́dọ̀ọ̀run àtàyè tó ti ń ṣàánú gbogbo gbà. so fún aláàánú lọ́lọ́run farahàn fún ní àánú gbọ́ ọwá tó fi kankan kún ní òdodo ó tó sì pé kí ni àánú àìṣòdodo ń bẹ àánú ẹ̀tàn àánú èké so tó bá ti jẹ́ ni tó yẹ pé kí ni ìmọ́lẹ̀ rẹ̀ tó ń tàn tó fi mú ayé àwọn mìíràn tàn yẹn nínú èké nínú ẹ̀tàn ni gbọ́ á gba ìmọ́lẹ̀ rẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀ á sì fi fún ẹlòmíràn ògo tí Ọlọ́run fi sínú ayé rẹ̀ yóò gbà kúrò lọ́wọ́ rẹ̀ yóò sì fi fún ẹlòmíràn. kọ́mọ́ bá a rí bẹ́ẹ̀ èyí tó gbọ́dọ̀ jẹ́ aláàánú nínú òtítọ́ àti ní òdodo kí Ọlọ́run kó lè mọ̀ fi òtítọ́ àti òdodo rẹ̀ ṣàánú fún ayé rẹ̀ láti mọ̀ mú kí ìmọ́lẹ̀ tó jẹ́ àìtọ́ntàn yẹn àìtọ́pọ̀ndá fún láti mọ̀ tàn ní láti mọ̀ tàn pẹ̀lú agbájọ yẹn láti mọ̀ lágbájọ àti wọn lọ àní ògo tó dá ọmọ yẹn láti mú kógo ẹ̀ kó tó mọ̀ gbìnlẹ̀ kó tó mọ̀ gbòòrò kó tó mọ̀ tá a ṣe bó ìta lọ ìjẹ́ pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gba ènìyàn nípasẹ̀ tiẹ̀ wọ́n jẹ́ ni tí ọ̀wọ́n mọ̀ yọ lórí ọ̀rọ̀ ayé wọn wípé wọ́n jẹ́ nígbàlà àwọn fúnra wọn láì sinmi àti láṣàrẹ wọn mọ ìyẹn ògo sì mọ gbogbo rẹ̀ ga ògo Ọlọ́run ga nípa iṣẹ́ rere rẹ̀ síwájú fún onínú funfun ní ìwọ ó fi ara rẹ̀ hàn ní inú funfun onínú funfun ta la ń pè lónínú funfun onínú funfun òun náà ni tí kò sí èrò bí kankan àní èrò búburú kan nínú ọkàn rẹ̀ yálà sí ara rẹ̀ àbí sí ẹni kankan. onínú funfun òun lẹni tó jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tó sì fi inú kan òtítọ́ àtòdodo tan ìmọ́lẹ̀ sínú ayé àwọn mìíràn láti mú kí ayé àwọn mìíràn náà kó tàn. mú ògo rẹ̀ fi ran àwọn mìíràn láti mú kí ògo tiwọn kó tàn. nínú òtítọ́ nínú òdodo nínú ìfẹ́ nínú ṣọ̀kan láì sí àgàbàgebè níbẹ̀. tó ń ṣe èyí láti mú kí ògo àti kọ́mọ jẹ́ tọlọ́run àwọn là ń pè ní onínú funfun. so dandan ni tó bá lọ jẹ́ni tí ó ń jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn láti mọ́ mìíràn nípa inú funfun yẹn pé pẹ̀lú inú rere òtítọ́ inú ìfẹ́ kan kò sí tàbí ṣùgbọ́n dandan ni ní inú funfun lọ́lọ́mọ báwo náà ṣe ní inú funfun nínú òtítọ́ àti òdodo nínú ìwà mímọ́ lọ́lọ́mọ ṣe kíni yóò mọ darapọ̀ mọ́ nínú gbogbo tó bá ṣe ìtújẹ́ pé kíni ọwọ́ àtọ́ àmọ́ pọ̀ sí ní agbára ju tẹ̀tẹ̀ lọ ìmọ́lẹ̀ tó àmọ́ pọ̀ sí ní agbára ògo tó lọ́n dá mọ́ ẹ yóò àtọ́ àmọ́ pọ̀ sí yóò tún mọ gbèrè yóò tún mọ gbòòrò sí ní ọ̀tún ju tàtẹ̀ wá lọ. so ìlọ ń pè mí àti láti jó kíni o láti jó ní funfun nípa mímú kí ìmọ́lẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kó tó bọ̀ mọ́ ibùsùn tán kó sì mọ ran àwọn mìíràn láti mọ rí pé kíni àwọn náà tán ẹ̀bọ́ bìrò nítorí àkókò wa lọ́fà àwọn èèyàn tí ó wà nínú ìyà ni ìwọ ó sì gbàlà ṣùgbọ́n ojú rẹ wà lára àwọn onígbéraga láti rẹ̀ wọ́n sílẹ̀. ìwọ tó jẹ́ ìmọ́lẹ̀ tọ́lọ̀ ń dá ojú ìmọ́lẹ̀ tó ń tọ́yọ kọ́ tó ń tàn àìtóṣe ẹ̀kọ́ mọ tàn tí kò yẹ kó kú tọkọ̀ tó ní kíni ìmọ́lẹ̀ títí ẹ̀yẹn kò wà láti mọ fi mú kí ayé àwọn mìíràn kọ́ tàn fún ìmọ́lẹ̀ káwọn náà kí wọ́n di ògo àgbáyé gbọ́mi onígbéraga àyà ni ọ́. ọgbọ́n tó wí ni Ọlọ́run dìde ìrànlọ́wọ́ láti gba àwọn tí wọ́n ń jìyà kúrò nínú ìyà. èmi tó dá ní ìmọ́lẹ̀ tí mo jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn
ní ẹni tí Ọlọ́run ní sọ̀kalẹ̀ láti ọ̀run wá láti lọ gba àwọn èèyàn, èmi ni ó lò láti gbà wọ́n nípa kíni mímú ìmọ́lẹ̀ mi tàn sínú ayé wọn kí ayé tiwọn náà kó tàn fún ìmọ́lẹ̀ tí wọ́n sì di ògo àgbáyé. So tí mo bá wá kọ̀ láti mú kí ìmọ́lẹ̀ tèmi kó tàn sàn láti mú káàná kí wọ́n jẹni tí ó ń tàn pẹ̀lú ìmọ́lẹ̀ tó lágbára láti di ògo àgbáyé, wọn ò lè bọ́ nínú ìyà yẹn. So onígbéraga ni mí nítorí pé kíni ẹni tí máa ti ń ṣerú kan bá etí ń sọ ni wípé òun nìkan fẹ́ jẹ́ àdánìkan jẹ, òun nìkan ló fẹ́ mọ jẹ́ orí, kò fẹ́ kẹ́lùmí kò ṣe kíni kó tó òun. Ọlọ́run ní sì ń gbé níga ọgbọ́n ìmọ̀ àtàgbára kọ́ gbọ́. Ọlọ́run sọ wípé kíni onígbéraga ni yóò gba ẹ̀bùn tó níyẹn, yóò sì rì ọ́ sílẹ̀ pátápátá pẹ̀lú gbogbo agbára àti ọgbọ́n àríkèrèkè tó níyẹn, yóò rì ọ́ sílẹ̀ pátápátá. So má ṣe jẹ́ onígbéraga ṣùgbọ́n jẹ́ kíni onírẹ̀lẹ̀ nípa títan ìmọ́lẹ̀ nínú òótọ́ àti nínú ìfẹ́ àti nínú funfun àti òdodo sínú ayé àwọn mìíràn kí àwọn náà kí wọ́n dẹni tó ń tàn tó sì kún fún ògo àti ẹni ìgbéga àti ẹni ọlá, ògo àgbáyé pàápàá jùlọ. Nígbà tó bá ń ṣe léyìí, nítorí ìwọ ni ìmọ́lẹ̀ mi Olúwa yóò sì sọ òkùnkùn mi di ìmọ́lẹ̀. Nígbà tó bá ń ṣe léyìí nínú òótọ́ àti òdodo, Ọlọ́run yóò tó bá mọ jẹ́ ìmọ́lẹ̀ fún ọ pé ó ti dá onímọ́lẹ̀, ó ti jẹ́ ìmọ́lẹ̀, ọ̀wá ń tàn, ọ̀wá tó mú títàn rẹ, ó tó fi mú ayé àwọn mìíràn tàn, ògo tó dá mọ́ òfin ra àwọn mìíràn náà dológo àgbáyé. Gbọ́ mi, Ọlọ́run wá darapọ̀ mọ́jà sí wa lọ, ìmọ́lẹ̀ rẹ yóò tó àmọ̀ tàn bó ti tàn lọ, ìmọ́lẹ̀ mi yóò tó àmọ̀ mọ́lẹ̀ bó ti tàn lọ, yóò tó àmọ̀ tàn, yóò tó alágbàtà tó bẹ́ẹ̀ ni yóò tó àwọn gbòòrò sí ògo mi bákan náà. Yóò wá jí pé kíni kò ṣe dojúkọ fún ibi, kò ṣe dádúró, kò ṣe ìdílára, kò ṣe yọ lẹ́nu. Nítorí pé kíni Ọlọ́run lẹni tó tàn, ọgbọ́n tó wí ni ó ní Olúwa yóò sì sọ òkùnkùn mi di ìmọ́lẹ̀, kì yóò sóhun tí ń ṣe àìdára kankan mọ́ nínú ayé mi, nínú iṣẹ́ mi, nínú ilé mi, lọ́nà mi. Àní tó pé kíni gbogbo tí ń ṣe òkùnkùn ohun tí ọ̀dára ni, gbogbo tí ń jẹ́ òṣì, gbogbo tí ń jẹ́ ìṣẹ́, gbogbo tí ń jẹ́ pọ̀jù, gbogbo tí ń jẹ́ àìmọ̀, gbogbo tí ń jẹ́ àìdára ni gbogbo ẹ̀, gbogbo wọ̀nyí kì yóò ṣì mọ́ nínú ayé mi, nínú iṣẹ́ mi, lọ́nà mi, nínú gbogbo ọjà máa ṣe. Bẹ́ẹ̀ ni fún gbogbo ẹnikẹ́ni yòówù kó jẹ́ ètò ṣe kíni tó jẹ́ onídùn funfun, oníwà mímọ́, aláàánú, tó sì jẹ́ onírẹ̀lẹ̀, tó sì ṣe kíni tó mú kí ìmọ́lẹ̀ rẹ̀ àdìkọ́mọ ràn àwọn mìíràn láti lè mọ tàn, láti lè mọ gbòòrò, láti lè jẹ́ ògo àgbáyé nígbà tí a lọ sí ìdánudúró. Nítorí nípa rẹ̀ ni èmi ti la àárín ogun kọjá, nípa Ọlọ́run mi èmi ti fo odi kan. Tí ìmọ́lẹ̀ rẹ bá jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn, tó sì ń tàn lóòótọ́, tó sì fi ń ran àwọn mìíràn táwọn náà ń tàn, ògo tọ́lọ̀ dá mọ́ tó ń fi ran àwọn mìíràn táwọn náà ń di ológo, gbọ́ ó rìn láàrin iná, kò sí nǹkan tí ní o ṣe, kò sí ogun náà tó lè dìde sí ọ, wàá láàrin wọn kọjá ni, kò sí nǹkan tó ṣe gbogbo wọn. Nítorí pé kíni àwọn tó wà pẹ̀lú rẹ wọ́n pọ̀ ju àwọn tí wọ́n dìde sí láti mọ bọ ìjà lọ. Àwọn ọmọ ogun tó ń jà fún ọ wọ́n pọ̀ ju àwọn tí wọ́n kóra wọn jọ láti ṣèpinnu. Ẹni tó ń gbénu rẹ ó ju ẹni tó ń gbénu ayé lọ. Bákan náà ni fún èmi náà, fún ẹni tó ṣe kíni tó jẹ́ ìmọ́lẹ̀ tí ó ń tàn, tọ́lọ̀ dá ní ìmọ́lẹ̀ tó wá ń tàn, tó sì mú ìmọ́lẹ̀ rẹ̀ tó fi ra àwọn mìíràn láti mọ̀ tàn. Ògo tọ́lọ̀ dá mọ́ ènìyàn tó mú tó fi ra àwọn mìíràn tàn, ìyẹn pé tí òjò ní gbéraga wípé àfẹ́mí ta ni wọ́ tó ń sọ pé àfiwọ́ títí sá tó sọ̀rọ̀ rẹ̀ kó tó jù. Nígbà tó bá ń ṣe léyìí ó fọ àwọn odi, ìyẹn pé wọ́n gbé àwọn kan sójú ọ̀dọ̀ pé kọ́ mọ́ kọjá ṣùgbọ́n ìwọ kọjá. Ọ̀rọ̀ náà wá jẹ́ ọ̀rọ̀ olórin tó sọ pé kíni òkè tálágbára gùn tó mí hẹ́lẹ́, òun lọ́mọ lọ́rùn gùn tó fayọ̀ wá sílẹ̀, òkè tálágbára gùn tó mí hẹ́lẹ́. Ní orúkọ Jésù Kristi, agbára àti okun tí yóò fi lè ṣe fún wa ní ìrọ̀rùn láì múra kan náà, Ọlọ́run gbé wọ, ó gbé wọ èmi, ó gbé wọ ẹnì kọ̀ọ̀kan wa láì àti lálẹ́ àti di ológo àgbáyé. Bẹ́ẹ̀ nípa títí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n di ológo àgbáyé ìgbà tí Ọlọ́run jẹ́ ìmọ́lẹ̀ tí ó sì mọ̀ tàn sí, ló sì mọ̀ sọ òkùnkùn wa di ìmọ́lẹ̀ ní ọ̀tun lójoojúmọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ ti Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, o ṣé Ọlọ́run ayérayé fún ẹ̀kọ́ rẹ tí o fi bọ́ tó fi kọ́ tó fi ṣí mi níyè láti mọ jẹ́ onínúure, aláàánú àti onínú funfun, pàápàá jùlọ láti mọ jẹ́ olótìtọ́ àti olódodo nínú gbogbo tí wọ́n máa ṣe. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi, àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi.
mo yìn ọ́ bàbá ọmọ ẹ̀mí mímọ́ mẹ́ta kan gba ọpẹ́ àti ẹ̀mí ọmọ ṣé ọlọ́run ayérayé ó ṣe ológo jùlọ èyí fún ẹ̀kọ́ rẹ̀ ibi tó tún fi bọ́ ibi tó tún fi kọ́ ibi tó tún fi ṣí ibi ní èdè ọ̀tún àìlájẹ́ kó yé mi wípé àìní dandan ni fún mi àìláti mọ jẹ́ odúdú mímọ́ láti mọ jẹ́ olóòtú àti olódodo láti mọ jẹ́ àìláàánú àìláti mọ jẹ́ àìní tó ṣe kéré àìní onírẹ̀lẹ̀ àìní tó ń gbègbè yìí tó wù ọlọ́run aláyè nípa títàn ìmọ́lẹ̀ àìnípa jíjẹ́ ìmọ́lẹ̀ tí mo jẹ́ ni àìláti mọ tàn mọ́lẹ̀ tí mo jẹ́ ni láti mọ mú mọ́lẹ̀ kó tó mọ ràn fáwọn mìíràn láti mọ tàn ní olúwa ọmọ ṣe gba ọgbẹ́ àti èmi ògo ni fún orúkọ rẹ ìṣe ni fún orúkọ rẹ ògo ni fún orúkọ rẹ ìyìn ni fún orúkọ rẹ ayérayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ àtúnjọ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ mo sọ pé kábíyèsí rẹ ọba àwọn ọba ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ fún àánú tí mo rí gbà nípasẹ̀ kọ́ọ̀rọ̀ ibi ètò tó ń kà mí yẹ kọ̀ọ̀kan náà àwọn oore ọ̀fẹ́ tí wọ́n lè gbọ́ láti mú kí tún lè jẹ́ alágbára ní ògbó jẹ lọ èyí tí ìmọ̀lẹ̀ mi yóò tún àmọ̀ tán bó ti tàn lọ ìjẹ́ pé ìmọ̀lẹ̀ mi yóò tún àmọ̀ ra àwọn mìíràn láti mọ̀ tán ìyẹ́dùn kankan àyẹ̀sẹ̀ ògójú ọ̀dà mọ́ mi ni àní yóò tún àwọn gbòòsì wọ̀rọ̀ yóò tún máa ra àwọn mìíràn náà láti dológo àgbáyé nígbà tí gbogbo yóò sì jẹ́ tirẹ̀ láyà tẹ̀lé ọba ó ṣe gbà ọpẹ́ àti èmi àdúrà pọ̀ rẹ̀ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ó ṣé ọlọ́run ayérayé gba ọpẹ́ àti èmi ó ṣé ọlọ́run ògo gba ọpẹ́ àti èmi ó ṣé atóbijùlọ gba ọpẹ́ àti èmi ìbẹ̀rẹ̀ ọpẹ́ gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ gba ọpẹ́ àti èmi èyí fún ẹ̀kọ́ rẹ ibi tí wọ́n fi bọ́ ibi tó fi kọ́ mi rẹ̀ èyí tí o fi sọ bí dára gba dídùn rẹ ìtújẹ́ pé nípasẹ̀ rẹ ní orúkọ tí Jésù Kristi ìmọ́lẹ̀ tí mo dàbí tí mo jẹ́ ni mo tún lágbàjà tí wọ́n lọ àní mo tún bẹ̀rẹ̀ sí tàn jà tí wọ́n lọ bẹ́ẹ̀ ni ògo tí ó dà mí àní mo tún bẹ̀rẹ̀ sí pósí bẹ̀rẹ̀ gbìyànjú jà tí wọ́n lọ ní orúkọ Jésù Kristi ìjẹ́ pé ní gbogbo ọ̀nà àní à ń bọ̀ pọ̀lọpọ̀ àwọn ènìyàn àní wọ́n bẹ̀rẹ̀ sí ti pàṣẹ bí àìjẹni tí ayé tiwọn náà ń tán àní fún mọ́lẹ̀ tó ga tó lógo jùlọ ayé tiwọn náà dẹni tó tu lógo bọ́dọ̀ ògo àti tó ń gbòòrò lógo nípa agbádá àṣẹ ògo ní fún orúkọ rẹ bàbá ọba ẹ̀mí mímọ́ àtòjọ bàbá mọ̀ ṣí o àìní pé àìní pàṣẹ ọkọ rẹ wọ jígì èmi kò ṣe àìní láti lè mọ ṣe pàṣẹ láti mọ jọ́ òtítọ́ àti olódodo àti lè mọ gbé ìwà ìrírí níwájú rẹ sẹ ògo ní fún orúkọ rẹ ìjẹ́ pé gbogbo àìní tó àmọ́ jẹ́ mọ́lẹ̀ tó tán àìní tó sì tún mú ayé àwọn mìíràn tán àìní fún ògo tó ga jùlọ ìjẹ́ ìrírí tó lógo jùlọ àdéhùn bẹ́ẹ̀ sì jẹ́ tiẹ̀ lérò ẹnu kọ̀ọ̀kan pátápátá òṣìṣẹ́ bàbá òṣìṣẹ́ ọmọ òṣìṣẹ́ mímọ́ àti òṣìṣẹ́ mẹ́ta kan gba ọpẹ́ Olúwa gbà yìí agbàdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta ayọ̀ ńlá ló jẹ́ fún mi ọlọ́run láti yìn ọ́ láti gbórúkọ rẹ ga fún ìrànlọ́wọ́ àti ìfẹ́ àlẹ́gbẹ́ tí mo rí gbà lọ́dọ̀ rẹ láti mọ̀ lè sọ̀rọ̀ kúrò nínú ìfẹ́ rẹ ṣùgbọ́n láti lè mọ̀ kíkí ayé láti mọ̀ sí mi níyè sí ojú ọ̀nà ìyè ojú ọ̀nà gbàdá ní ọ̀tún lójoojúmọ́ nípasẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ètí èmi ó tún fi jálágbá nínú ìjà tí wọ́n lọ láti mọ̀ fi mọ̀ pọ̀ ní òní láti wá lọ ìdẹ́gbẹ́ ó tún fi mọ̀ rọrùn fún láti wá lọ láti mọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó mú ayé àwọn mìíràn tàn ògo ológo tó mú ayé àwọn mìíràn di ológo àgbáyé bàbá gba ọpẹ́ àti èmi àdúrà pọ̀ rẹ̀ dà ó ṣé ọlọ́run ayé bàbá ní orúkọ tí Jésù Kristi gba ọpẹ́ àti èmi ẹ̀bí àwọn wòlíì ní orúkọ Jésù gba ọpẹ́ àti èmi mímọ́ jùlọ ní orúkọ Jésù bàbá sọ wípé ó ṣe gba ọpẹ́ Olúwa gba ìyìn mi Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn mi èyí fún ẹ̀kọ́ rẹ̀ bí àìtí ọ̀tún fi sọ bí dára gbàdúrà tó ọ̀tún fi ṣe ní ọ̀tún àti wà lórí orúkọ Jésù Kristi ìjẹ́ pé àìní ó yé mi gẹ́gẹ́ àìní ìwọ tó sọ bí dára gbàdúrà rẹ̀ bẹ́ẹ̀ ni àìní èmi di ìmọ́lẹ̀ èmi jẹ́ ìmọ́lẹ̀ àìní mo tún gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ àìní òtún àti òdòdó láti mọ tàn àìní láti mọ gbẹ́lagbẹ́ láti mọ gbilẹ̀ ìsúnmọ́ lọ láti mọ mú ayé àwọn mìíràn tàn ògo ni fún orúkọ rẹ̀ bàbá ògo ni fún orúkọ rẹ̀ ọmọ ògo ni fún orúkọ rẹ̀ mọ́ ọmọ ṣé ó bá bọ̀ bẹ̀bẹ̀ mi mọ́ ìṣòro pé ti gbogbo agbára tó fi jọ rí pàṣẹ kọ́ rẹ̀ ni àìní mo tún jára gbàdúrà ìjà tún wá lọ àìní mo tún pọ̀ lápá tó àìní ìmọ́lẹ̀ mi àìní òkè mi àtúntò ọdún gbòòrò tún gbilẹ̀ ìjà tún wá lọ ìjẹ́ pé àìní àmọye ọpẹ́ wa mi àìní olókojọ́ pẹ̀lú àìtọ́kàjọ́ àìgbọ́bẹ̀ sí mú ayé tí wọ́n náà tàn àìní láti di ológun àgbáyé sẹ́ ògùn ṣe bá bọ̀ bẹ̀ mímọ́ ìyí ní forúkọ rẹ̀ ògo ní forúkọ rẹ̀ ìyí ní forúkọ rẹ̀ ní gbogbo ọ̀nà ọmọ ṣe o àìní gbogbo ọ̀nà mo yìnyàn àìní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ̀ àìní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún mi ní kábíyèsí rẹ̀ ọba àwọn ọba olúwa ọlọ́run àwọn ọlọ́run ẹrù ọba àwọn ìgbà ọpẹ́ olúwàgbà yìí mi. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta ọlọ́run ògo gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ èyí fún àánú oore-ọ̀fẹ́ àtọ́jú àti ìrànlọ́wọ́ rẹ̀ tí mo rí gbà èyí tó jẹ́ pé kí ni ìmọ́lẹ̀ tó dá mi tí mo jẹ́ mo bẹ̀rẹ̀ sí tàn mo sì bẹ̀rẹ̀ sí lágbára tó lọ ògo tí wọ́n dá mọ́ mi ó bẹ̀rẹ̀ sí ní pọ̀ ṣe ó bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbòòtò àti máa lọ ní gbogbo ọ̀nà mo wá di ológo tó tayọ mo di ológo tó ń pọ̀ sí tó gbilẹ̀ lójoojúmọ́ gbogbo tí ń ṣe ìrẹ́lẹ̀ mi ó bẹ̀rẹ̀ sí di ìrọ̀rùn fún mi láti mọ wá sí mi ṣe pẹ̀lú ògo tó ga jùlọ ayé mi ò tó mọ ìkúrú dààmú mọ́ tó bẹ̀rẹ̀ bíi pé kí ni
ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nípasẹ̀ ìmọ́lẹ̀ mi àwọn náà jẹ́ ẹni tí ìmọ́lẹ̀ ayé wọn tàn nípasẹ̀ ògo ti mi àdé àwọn náà jẹ́ ẹni tó ń dológun àgbáyé bàbá gba ọpẹ́ àti mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo yìn Ọlọ́run ògo mo yìn Ọlọ́run alágbára jùlọ ìwọ Ọlọ́run yìí gba ọpẹ́ Olúwa gba ìyìn mi ayé gba ọpẹ́ Olúwa gba ìyìn mi èyí fún ìdálọ́lá àti ìdáláre ayé mi ṣe ìjẹ́ pé ìwọ tún ṣe mí dé àní ìmọ́lẹ̀ tó tàn àti ògo tó ga jùlọ ìjẹ́ pé ìmọ́lẹ̀ tí mo jẹ́ tí wọ́n dábìí rẹ̀ àní mo bẹ̀rẹ̀ sí ní tàn àní mo bẹ̀rẹ̀ sí lágbára nínú ẹ̀sìn lọ mo sì tún gbòòrò nípa ìtàkùn lọ bẹ́ẹ̀ ni àní ògo tó wà ní àánú mẹ́sì pọ̀ sí gbèrè nínú ẹ̀dá tó wà lọ bẹ́ẹ̀ ni ní orúkọ Jésù nípasẹ̀ àní mo wá tún pọ̀ sí ní ògo àní mo tún tayọ sí ní ògo mo tún jẹ ní tí ó ń rògo lò ní gbogbo ìjà tó wà lọ mo jẹun tó pọ̀ ní ògo ìjà tó wà lọ àní ìrẹ́ni pọ́ńdà pẹ̀lú ògo tó bẹ̀ sí wá sí mi ṣe nípa gbàṣẹ láì múra kan dání ní orúkọ ti Jésù Kristi àní ògo mi àní ìrẹ́ni bí ó pọ̀ sí ó tún bí nínú ẹ̀ ó tún wá sí mi ṣe pẹ̀lú ògo tó ga ìjà tó wà lọ àní tó bẹ́ẹ̀ débi wípé kí ni àní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń ti ẹni tó ti kiri táyé tí wọ́n náà kún fún mọ́lẹ̀ nípasẹ̀ ìmọ́lẹ̀ tí mo jẹ́ tí wọ́n sọ tí wọ́n mú gbòòrò ni àdípasẹ̀ ògo tí wọ́n dábàá tó ń pọ̀ tó sì gbèrè lójoojúmọ́ ni àdáhùn náà mìíràn tún di olóògùn àgbẹ̀ pátápátá òṣìṣẹ́ bàbá mi mọ́ ògo ní forúkọ rẹ̀ ní forúkọ rẹ̀ ògo ní forúkọ rẹ̀ ògo ní forúkọ àtúnjọba gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn fún ọwọ́ agbára tó yà lóye tí wọ́n fi gbé mi tó fi gbà tó fi ṣe mí dé àní alágbára dùn rẹ̀ àyè láti mọ pọ̀ sí ní ògo láti mọ gbèrè sí ní ògo láti mọ tán ní ògo àyè láti mọ jẹ́ ọ̀tún àní ẹni tẹ́ni gbégadù àṣewọ́ ìlú rẹ̀ tán lọ àyè láti mọ gbòòjẹ́ gbogbo rẹ̀ pẹ̀lú ògo tó ó fà sí mi ṣe nípa àṣẹṣe òṣìṣẹ́ bàbá òṣìṣẹ́ ọmọ òṣìṣẹ́ mi mọ́ àtúngbà ọpẹ́ àṣeyìn ni agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àánú ni mo béèrè fún Ọlọ́run àánú ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ àti àṣìlẹ̀ méjì mi sọ́bi ti mímọ́ àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú ni mo béèrè fún ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ méjì mi sọ́bi ti mímọ́ ní gbogbo tí ń ṣe orúkọ jẹ́ṣẹ̀ mi sọ́bi ti mímọ́ Olúwa nínú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ àti ojú àtúrò bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi bàbá sọ́bi ti mímọ́ dárí gbogbo ìṣàṣìlẹ̀ mi sọ́bi ti mímọ́ àní ní orúkọ Jésù Kristi àwa wíkọ̀ kò sì tí mo fẹ́ síwájú gbogbo wa ṣàánú fún mi dáríjì mi sọ́bi ti mímọ́ ṣàánú fún mi dáríjì mi sọ́bi ti mímọ́ ní gbogbo orúkọ jẹ́ṣẹ̀ mi sọ́bi ti mímọ́ ní gbogbo ìṣàṣìlẹ̀ mi sọ́bi ti mímọ́ nítorí ògo àti inú ògo rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́nu àti òròfẹ́ ìjọba dáríjì mi sọ́bi ti mímọ́ ògo kó sì bẹ̀jẹ̀ bùtẹ̀ òṣìṣẹ́ bàbá torí pé ìtìrí bẹ̀ ògo sì jẹ́ tẹ̀kọ́ta ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìrìbọ mi àti ìwẹ̀ mọ́ ọ̀tún ni mo béèrè fún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun bá gbogbo májẹ̀mú gbàdìjẹ́ ni tí kò sí májẹ̀mú kan tó tún lè borí ẹ̀ mọ́ ni ìrìbọ mi àti ìwẹ̀ mọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi ìrìbọ béèrè fún ìtí ń ṣe ẹ̀jẹ̀ ìrúbọ ètùtù àti alágbára ni ìtí kò tún sí ìrúbọ àti ètùtù àti agbára kankan mọ́ lẹ́yìn rẹ̀ mọ́ tó tún lè ṣèkiri tó tún lè fọhùn tó sì nípa tí ó tún nípa rere kankan mọ́ nínú ẹ̀jẹ̀ yìí bíi tí kì í dé báyìí tí kì í sá tí kò nábà wọn ni tí ń ṣe ẹ̀jẹ̀ àní ìgbàlà ìṣàṣepé pátápátá Ọlọ́run ìrìbọmi ìwẹ̀ ní mọ́tò rere àmọ́ ṣe fún mi nínú rẹ̀ ní gbogbo gbà kí tó á jẹ́ mímọ́ kí tó máa jẹ́ mímọ́ ní ọ̀tún ní ọ̀tún bó ṣe jẹ́ lọ àìní gbogbo ọ̀nà gbogbo tí ń jẹ́ àwọn àkọsílẹ̀ àwọn ẹ̀sùn èyí tí a tẹlẹjọ fún bí tálẹ́mọ́ tẹlẹjọ fún àbí tá à ń tẹlẹjọ fún mi àbí tá à ń tẹlẹjọ fún mi ni gbogbo ẹ̀ kó di pé pátápátá kí gbogbo ọ̀nà kó dojú mọ́ àwọn tí wọ́n ti bẹ nídìí ọ̀rọ̀ yẹn láti mọ fi ẹ̀sùn kàn láti mọ àkọsílẹ̀ ìbílẹ̀ nípa ti tèmi ni ní gbogbo ọ̀nà àní sátánà ìjọba ọkọ̀ àti ẹni bí gbogbo àwọn ìjọba ọkọ̀ àwọn kan ní ègún èpè àti mẹ́jọ gbogbo agbára ìwé kò kì í ṣe agbára àjọra ni kí wọ́n mọ jẹ́ ohun àtẹ̀pá àtẹ̀gbẹ́ láì àtìlẹ́láì lórí ọ̀rọ̀ ayé mi lórí ohun kó jí ṣe tèmi àní àtẹ̀pá àtẹ̀gbẹ́ ni kí wọ́n mọ jẹ́ àǹfààní kankan ò gbọdọ̀ ṣì fún ọmọ àní láti lè rántí bàbá náà tó ń kó nǹkan ṣe mi débi kí wọ́n sọ pé àwọn ò lè ṣiṣẹ́ ibi kan àbí gbígbé iṣẹ́ ibi kan lórí ọ̀rọ̀ mi àbí lórí ohun nǹkan ṣe tèmi àìnípa ìrìbọ mi wọ̀dú mọ̀ torí inú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ní gbogbo ọ̀nà ọ̀rọ̀ pé mo fẹ́ mọ kọ̀kọ́ tipa ti kòkò bọ́n wádìí àmì kò sì mọ rídìí ayé mi ní òrèdóòrè àrí gbogbo tí ṣe ohun àdára gbogbo tí ṣe ohun àmọ́ gbogbo tí èyí ṣe fẹ́ tínú ọlọ́ọ̀dún sí ni kọ́mọdé fàtútù gbogbo kó nu ayé mi àrí kọ́mọdé fífọ́ dànù pátá kó nu ayé mi àrí kọ́mọdé yíyọ̀sọ̀ pátá kó nu ayé mi kó sì mọ di jòrò tẹ́rú ayé mi kó sì mọ jẹ́ mímọ́ pátá fún ògo àti ìyógo rẹ̀ ní gbogbo ojú ayé mi sẹ́ àrí kí mọ jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ tó dára tó lágbára tó lógo jùlọ ìtíkọ̀dẹ̀gbẹ́ tó lù tí kò lè kú tí kò lè bàjẹ́ láíláí fún ògo àti ìyógo rẹ̀ nínú àjọ ènìyàn gbogbo ní àwùjọ agbègbè orílẹ̀-èdè igun mẹ́rin àgbàlá pátá gbogbo ní gbogbo ojú ayé mi sẹ́ ti gbogbo agbára tó fi ń jọ̀rọ̀ láì àti lára ìjọba ọ̀run kó àmọ̀ sí bọ́sọ̀ mi lọ́wọ́ nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ kí n lè gbọ́ káàbọ̀ ọmọdọ̀ rere òmíràn tó tún dàbí rẹ̀ ní wípé kí ni nínú ìrìbọmi àti ìwẹ̀rù mọ́tò orílẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run tó bọ̀ mọ́ dá mi láre jẹ́ kí n mọ̀ ìdàgbà kí n mọ̀ jẹ́ ìdáláre ti gbogbo agbára tó fi jọ lọ́rùn rẹ̀ nínú ìrìbọmi àti ìwẹ̀rù mọ́tò orílẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù ni
àánú oore ọ̀fẹ́ ojúre ìyọ́nú àti ìrànlọ́wọ́ àtọ̀nà rere àti tèrè gbogbo kí tó àmọ́ ìjọ àti máa lọ ayé mi kó tó àmọ́ fọ́nú gbòsìfọ́gbọ́ kó tó àmọ́ ìjọ tuntun pẹ̀lú ògùn pẹ̀lú àdá tuntun tó lògùn tó lẹ́gbẹ́ tó lè mọ̀ ìjọ àti máa lọ nígbà tí gbogbo ògo sì jẹ́ tirẹ̀ ẹ̀rí ayọ̀ mi tó lògùn jùlọ kó àtún àgbìnà kó tó àgbòjò àti máa lọ orúkọ Jésù lẹ́mẹ̀ta ẹ̀jẹ̀ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ọlọ́run ẹlẹ́dàá ọ̀run òun ayé ìwọba tó gbọ́ bí tó sì dábí dáwòrán ara rẹ̀ àánú ni mo béèrè fún ìrìbọmi àti ìwẹ̀dùbọ̀ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún ìrìbọmi àti ìwẹ̀dùbọ̀ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí mo bá pàṣẹ ya ní orúkọ Jésù Kristi àìrí ẹ̀jẹ̀ Jésù ṣẹ̀jẹ̀ bíi etí ṣẹ̀jẹ̀ tí ó nábàá tí ó nábàá ní ẹ̀jẹ̀ tí ṣẹ̀jẹ̀ májèmú tọ́ba gbogbo májèmú àti kò sí májèmú tó tún lè borí ẹ̀mí ní tí ṣẹ̀jẹ̀ rúbọ àti ètùtù kò tún sí rúbà tuntun mẹ́lẹ̀ ní gbogbo ẹnu mọ́ bàbá ìrìbọmi àti mọ́tò lórí àmọ́ ṣe fún mi nínú rẹ̀ ìrìbọmi àti mọ́tò lórí àmọ́ ṣe fún mi nínú rẹ̀ ìrìbọmi àti mọ́tò lórí àmọ́ ṣe fún mi rẹ̀ ní orúkọ Jésù Kristi ayé mi kó tó wá jẹ́ mọ́ bó jẹ́ mi lọ àìkí mi tó wá jẹ́ mọ́ bó jẹ́ mi lọ gbogbo tó lè mọ jẹ́ àwọn ẹ̀sùn àwọn àkọsílẹ̀ àti gbogbo ibi wádà gbogbo èyí kò wùtá lè bọ́ kọsílẹ̀ tàbí tó kárí nípa tèmi rẹ̀ ọ̀yà kò bẹ̀ ti pé parẹ́ àti ọwọ́ tí ń kọ́ àti ẹ̀jẹ̀ wọn ti bẹ̀rẹ̀ òtà bẹ̀rẹ̀ àti àbẹ̀rẹ̀ àti ọwọ́ tí ń kọ́ àti gbogbo àwọn ẹ̀sùn tá a ti jọ fún ẹgbẹ́ òkú ti pápá ní orúkọ Jésù Kristi èyí nípa ìrìbọmi ìwẹ̀dùmọ̀ ọ̀tọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi rẹ̀ ìtísẹ̀jẹ̀ bíbọ̀ ẹ̀jẹ̀ lábọ̀ ẹ̀jẹ̀ túkọ̀nàbọ̀ tí ẹ̀jẹ̀ gbàlá ni májẹ̀mú kan tí kò sí májẹ̀mú tó tún lè bó ni mọ̀ ìrúbọ tí ò sí ìrúbọ tó ọmọ mẹ́rin bàbá ní orúkọ Jésù Kristi ìrìbọ bẹ̀rẹ̀ tó máa bọ̀ ṣe fún mi rẹ̀ nípa ìrìbọ bàbọ̀ bẹ̀bẹ̀ mọ́ láì àti láì sẹ́tìrà ìjọba kan àjẹ́ ìgò èpè àti májẹ̀ gbogbo tí ṣogo bí adágbó àìkú mọ́ tí wọn àtẹ̀pá àtẹ̀gbàtẹ̀ sí láti ẹ̀mí àìlúru àìṣe mi lóko ṣe àní àǹfààní kankan tó gbọdọ̀ ṣe fún láti lè rántí bí mo sọ wà tó lè mọ gbégbé ṣe bí àṣẹ òun kó ṣe àdára mọ́ bàbá lórúkọ òun kọ lórí ayé bàtí òun kó ṣe ní orúkọ Jésù nípa ìrìbọ ìwẹ̀ mọ́ tó lè nú ẹ̀jẹ̀ Jésù Kristi ayé ra ìbọ̀bọ̀ bẹ̀bẹ̀ mọ́ àyè ọ̀rọ̀ tí wọn bá fẹ́ kọ́ ọ̀rọ̀ tipa ti kúkú gbọ́n wájẹ̀ mi kò sì mọ́ rí àmì ní òrèdòrè lójoojúmọ́ gbogbo tí sọ wọn àdára àìmọ́ àyẹ tí èsì fẹ́ràn tí kò fọkọ tí wọ́n lòun tí kò dáa ni wọ́n jù ọlọ́run aláyé àìkọ́mọdé fàtúkó lóyè wọn bàtà kọ́mọdé jòrò tó kọ́ láyé gbogbo tó lè búrò kò yọ àìkọ́mọdé fàtúkó lóyè mi kó sì mọ́ di mú gbogbo kọ́ yẹ kó ní fọ́dà kọ́ yẹ bàtà kó sì mọ́ di jòrò tẹ́rù àyè kó sì mọ́ di wọn bàtà ní gbogbo ojú ayé mi láì àti rẹ̀ àìkímọ̀ jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere ìtọ́lágbà tó gàjọ tí kì í kú tí kì í jí bàjẹ́ tí kò lè dòbò àìtẹ́nìkẹ́rò lè bàjẹ́nìkẹ́rò lè jí lẹ́jẹ́nìkẹ́rò lè ṣe tí ó dòwò ti dàkúdà àì fún ògo àti inógo rẹ fún ènìyàn gbogbo àwùjọ agbègbè orílẹ̀-èdè gbogbo mẹ́rin àgbáyé àti gbogbo kíbi tẹ́sẹ̀ mi tẹ́ àti oríṣẹ́ mi rẹ̀ ní orúkọ Jésù Kristi bàbá ayépa ìrìbọ̀ bí wọlé mọ́tò orílẹ̀ inú ẹ̀jẹ̀ Jésù Kristi jújú àti wọlé ọ̀yà tó bọ̀ dáadọ́ gbogbo àmì rẹ̀ jẹ́ kí mẹ́ta gbogbo ṣe ń gbọ́dá ìjọbọ̀rú àkọ́bọ̀ṣe bọ́sọ̀ mi lọ́wọ́ àìní gbogbo rẹ̀ jẹ́ kí mẹ́ta gbogbo ṣe tó mẹ́ta gbogbo àìní ìjọbọ̀rú àkọ́bọ̀ṣe bọ́sọ̀ mi lọ́wọ́ bàbá ṣàdúrà adarí mi lórúkọ Jésù Kristi àìní nípa ìrìbọ̀ bí wọlé mọ́tò orílẹ̀ inú ẹ̀jẹ̀ Jésù Kristi jújú àti wọ́n lọ àánú oore ọ̀fẹ́ ojú rere ìyọ́nú rẹ̀ àtọ̀nà rẹ̀ àti tìǹyàn gbogbo ọ̀yà kí túmọ̀ bó ṣe rí gbà lọ ọ̀yà kí túmọ̀ bó ṣe rí gbà lọ kí túmọ̀ rí gbà bó ṣe rí gbà lọ èyí tẹ̀síwájú tó lóògùn tó ká tó lóògùn ẹgbẹ́ tó ká kó tó mọ̀ jẹ́ sọ́ọ̀bù jẹ́ tẹ̀mí ẹ̀rí àyèwé kó tó wá lóògùn bó ṣe gbọ́ nínú ògo tó ká kí wá tó mọ̀ fojú àti wá lọ ní gbogbo ọ̀nà àyè kó tó mọ̀ rí ògo ọlá àti wàá tó bàtà gbẹ́dọ̀ àbọ̀ ṣe lọ nígbà tí yóò jẹ́ tẹ̀lé tó sì mọ̀ jẹ́ tẹ̀lé láyà ṣe bàbá lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù ìrìbọ̀ bí wọ́n tún lè jẹ́ àsomọ̀ ṣe wọ́n lọ títí èmi ó ti mọ̀ gbórúkọ àwọn òṣìṣẹ́ wa wọn bá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ẹ̀mí mímọ́ Ọlọ́run kún ayé mi lódìdí mo jò pẹ̀lú agbára tí kò ṣe ròyìn tí kò lákàwé tí kò lè gbé tí ń sagbára Ọlọ́run àlàyé àti ti agbára ìtọ̀rọ̀ tí bẹ ní káwọ́ Jésù Kristi ní gbogbo ọ̀nà ọ̀yà ìrọ̀rùn ní kó máa já fún mi láti máa jẹ́ onínú mímọ́ onínú funfun àní olótìtọ́ àti olódodo àti oníwà rere fún ògo àti inógo Ọlọ́run láti mọ mú kí ìmọ́lẹ̀ mi kọ́ mọ mọ́ ayé àwọn mìíràn tán láti mọ mú kí ògo tó lọ dá mọ́ mi àní kọ́ mọ mọ́ àwọn mìíràn di ológo àgbẹ̀yẹ pápátá orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí dẹ́bi bí mo lọ kúnnù bí akóṣùmọ̀ tó gbọ́ gbà tó ga tó lè gbé tó lójúmọ́ èyí dẹ́bi akóṣùmọ̀ mi kóṣùmọ̀ tó gbọ́ gbà tí kò nákàwé tí kò nàbìjọ tí kò sí ròyìn tán ní orúkọ Jésù Kristi àìní gbogbo ọ̀dọ̀ ẹ̀yà àbọ̀ jùlọ ẹ̀mí kò lágbá tí kò lè gbé kí tó má jágbá bó jágbá kí tó pọ̀ nágbá bó ti pọ̀ kí jágbá náà bó ti jájú bó ti jágbá lọ àìkí tó ń pọ̀ ní agbára bó ti pọ̀ nágbá lọ ní orúkọ Jésù Kristi tí wọ́n tẹ́lẹ̀ ṣe ẹ̀yà ní gbogbo ọ̀dọ̀
ayọ̀ àlàáfíà àdìkó tó wájà sí fún mi àyè láti lè mọ pọ̀ ní ògbà tìbí sàtọ́ gbọ́dọ̀ hàn àlàyé àyè láti mọ jẹ́ ìmọ́lẹ̀ àyè tó mú àyà òmíràn tàn àní fún ìmọ́lẹ̀ tó ga tó lógo jọ láti mọ jẹ́ àní ológo àyè tó tún mú àwọn òmíràn jẹ́ ní ológo àgbáyé pátá ní orúkọ ti Jésù Kristi àyè ní gbogbo ọ̀nà àyè ọgbọ́n ìbò àti àtìbísẹ́ àkóso àwọn jẹ́ tìbísẹ́ àyè kébì láti mọ yọkọ́ láti mọ mú láti mọ jẹ́ ìmọ́lẹ̀ àyè tòótọ́ àyè tó ń ju ìmọ́lẹ̀ nínú òtítọ́ onínú funfun onínú rẹ àyè oníwà àtútọ́ ní òdodo àyè nínú gbogbo tó dájú lọ àyè láti jẹ́ àyè ẹni tó ń ṣàánú àwọn obìnrin ní òtítọ́ àti òdodo láti mọ mú kíyà ìyá òmíràn kó tún mọ tàn àyè fún ìmọ́lẹ̀ tó lógo tó ga jùlọ àyè láti mọ mú àyè mìíràn àyè kọ́ mọ kún fún ògo tó ga ẹ̀kẹ́ni kó ti mọ dológo àgbáyé ìdẹ́mọ kúnnù mi àmọ̀jòdòdè kúnnù mi mọ̀jọ́ tí wọ́n gbà tó pé àmọ̀jòdòdè mi kò sì mọ kúnnù dé yàtọ̀ ìjà àgbà bójá kí tó pọ̀ lágbára bó ti pọ̀ lágbára ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìdẹ́mi mímọ́ Ọlọ́run àìkúnnù mi lódìdí mọ̀ jò pẹ̀lú agbára tí kò ṣe é ròyìn kúnnù mi lódìdí mọ̀ jò agbára tí kò ní àkàwé ní gbogbo rẹ̀ kí jágbá bójú agbára kí tó pọ̀ ní agbára bó ti pọ̀ lágbára lọ àní jútà tẹ̀ wá lọ ìmọ́lẹ̀ tí mo jẹ́ kí tó àmọ̀ tọ̀jú bó ṣe ń tàn lọ ìmọ́lẹ̀ tí Ọlọ́run dá mi ní àní kí tó wá lágbára ju bó ṣe lágbára lọ bẹ́ẹ̀ ni ògo tó náà dá mọ́ mi kó tó buyọ kó tó wá gbòòrò kó tó wá gbẹ̀rẹ̀ bó ṣe gbìnlẹ̀ lọ ìjẹ́ pé nínú ayọ̀ àlàáfíà ìrọ̀rùn àní kí gbogbo náà ọ̀yá kí n di ẹni tó mú ayé àwọn mìíràn náà tàn fún ìmọ́lẹ̀ òtítọ́ ìmọ́lódò kí n di ẹni tó mú ayé àwọn mìíràn di ayé ògo àgbáyé ìtọ́jẹ́ wípé kí ni ẹ̀rí rẹ̀ tó lógo jùlọ ọbẹ̀ sì jẹ́ ti ẹni kọ̀ọ̀kan wọn láti mọ̀ fi gbọ́ Ọlọ́run ga láti mọ̀ fi Ọlọ́run lógo ìdí ayé tèmi náà yóò tó àmọ́ polongo títí ó bẹ́ẹ̀ bó ṣe ń polongo lọ nínú òtítọ́ àti ní òdodo nínú ìwà mímọ́ àti ìrẹ̀lẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí dẹ́bi mímọ́ Ọlọ́run rẹ̀ tí gbogbo agbára àṣùkà tó tẹ̀lé sagbọ́n àti Jésù ya kọ́nù mi mọ̀ jòdò dìde kọ́nù mi mọ̀ jòdò dìde kọ́nù mi mọ̀ jòdò pẹ̀lú agbára tí kò sóro ya kọ́nù mi kò sì mọ̀ jòdò dìde pátápátá àìkí tó jágbá bó ṣe jágbá kí tó padà gbá bó ṣe pọ̀lọ́ kí tó jágbá bó ṣe jágbá kí tó padà gbá bó ṣe pọ̀lọ́ ní orúkọ ti Jésù Kristi àyè ìmọ́lẹ̀ tí mo jẹ́ ya kí tó àmọ̀tọ̀ bó ṣe lọ kí tó lágbá bó ṣe àṣọ láti mọ gbìnlẹ̀ láti mọ mọ́lẹ̀ bó ṣe mẹ́rin lọ òkú tó yà kó tó wá gbòòrò kó tó wá gbìnlẹ̀ bó ṣe gbìnlẹ̀ ní orúkọ ti Jésù Kristi àyè nínú aṣọ àyè kó tó wá já sọ̀rọ̀ fún mi sẹ́ àyè láti mọ jẹ́ àyè èyí tó tún mú àyà obìnrin tán ní ojú ìtàn lọ àyè láti mọ mú àyà obìnrin tán fún ògo tó ga jù bó ṣe lọ kí tó wá ti mọ sọ àyè obìnrin jẹ́ ní tó lóògùn àgbẹ̀ tó lóògùn àgbẹ̀ pátá ní orúkọ Jésù ìjẹ́ pé àyè tèmi gan àyè yóò tó àmọ̀tàn ìbò ṣe lọ ìmọ̀ yóò tó àmọ̀tàn ogun yóò tó máa bọ̀ bó ṣe yóò tó máa pọ̀ sí bó ṣe lọ ní orúkọ Jésù ìdẹ́mọ̀ kónú mi lóde àmọ̀jòdòdì ìdẹ́mọ̀ kónú mi lóde àmọ̀jòdòdì ìdẹ́mọ̀ kónú mi lóde àmọ̀jòdòdì àyè lóòtítọ́ àti lódodo nípa agbára àtàṣọ́nà rẹ̀ àyè kí tó wá jẹ́ ìbọ̀lẹ̀ tó tọ̀ tó lágbá tó lógo jọ àyè olóko àyè àtúkẹ́ tó tẹ́ máa ti jọ́ lọ́rọ̀ àyè tó lọ́gbà tó ń pọ̀ sí tó sì bẹ̀rẹ̀ tó tà lójoojúmọ́ àyè láti mọ mú àyà mìíràn náà àyè tó kún fún ìmọ́lẹ̀ tó lógo tó dáa jùlọ àyè láti mọ mú àyà mìíràn kún fún ògo àyè tó láti mọ lógo àgbáyé pátá ìyókù tí gbogbo àti oṣù mẹ́tẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀rí ayé olùkọ̀ọ̀kan wọn sẹ́ ní orúkọ tí Jésù tilẹ̀ mọ kónú mi lóde mọ̀jọ́lódé kónú mi lóde amọ̀jọ́lódé tí gbogbo àtùkà tó tẹ̀ máa ní orúkọ tí Jésù Kristi agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìnẹ́mi mímọ́ Ọlọ́run àìkúnnù mi dìde mọ̀ jù pẹ̀lú agbára tí kò lè gbẹ́ tó lòdì wọn láì àti láláì kò gbọ́dọ̀ nira kò tó gbọ́dọ̀ ṣòro fún mi láti mọ jẹ́ olótìtọ́ àti olódodo onínú funfun oníwà mímọ́ onírẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ tí pé aláàánú láti mọ mọ́ ayé àwọn mìíràn náà kún fún ìmọ́lẹ̀ tó tàn tí kò lè kú láláì láti mọ mọ́ ayé àwọn mìíràn náà kún fún ògo ìjẹ́ pé nígbàgbọ́ lọ́jọ́ gbogbo wọ́n mọ̀ gbìnlẹ̀ wọ́n ti mọ̀ táwọn sí wọ́n ti mọ̀ jólógo àgbáyé nígbà gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí dàbí bímọ Ọlọ́run láti kọ̀ ya kọ́nù mi lójú kóòtù mọ́jú pọ̀ lágbára tí ó lè gbé tó dojú mọ́ sẹ́ ya kọ́nù mi lójú kóòtù mọ́jú tí gbogbo agbára Ọlọ́run àti ti Jésù Kristi ayàtọ̀ tó bẹ ní káwọ́ Jésù Kristi ní ọ̀tún ju àti ní orúkọ Jésù Kristi jágbá bójá kí tó padà gbà bójá kí jágbá bójá kí tó padà gbà bójá padà gbà lọ ní gbogbo ọ̀rọ̀ ní orúkọ Jésù Kristi ayọ̀ àdàfẹ́ àti ìrọ̀lùkọ́ bọjá sí fún mi sẹ́ àyè láti bọ jẹ́ ìbọ̀lẹ̀ àyè tó mú ayé àbíràn tán nínú ògo náà láti wọlé àyè ní gbogbo ọ̀nà ayọ̀ àdàfẹ́ àti ìrọ̀lùkọ́ bọjá sí fún mi sẹ́ àyè kọ́ bọ̀ sí ní afọ mi lálẹ́ àyè láti mọ mú fi àyè ògo tọ́lọ̀ dábìbẹ́ àyè láti mọ fi ran àwọn mìíràn ilé láti sọ àwọn náà di ológo àgbà pátá ní orúkọ Jésù àyè ẹ̀rí àtọ́lógo tó ga jù àyè kó sì bọ kún àyè nìkọ̀ọ̀kan wọn láti mọ yọlọ́go ní gbogbo rẹ̀ nígbà wo láti mẹ́sẹ̀ rẹ̀ ìdẹ́mọ̀ akóni mi lódìdí amọ̀jọ́ lódìdí kóni mi lódìdí amọ̀jọ́ lódìdí akóni mi lódìdí amọ̀jọ́ lódìdí pẹ̀lú ayọ̀ àti fàtìrò tó ga jù lọ òyà àyè kéjẹ́ àyè ìmọ́lẹ̀ tó tàn àyè
tó sì lágbára jù gẹ́gẹ́ bí Ọlọ́run sì dàbí ní orúkọ Jésù èyí tó ti mú àyà àwọn mìíràn tán àìnípa agbára ṣoṣo pẹ̀lú àyàtọ̀fẹ́ tuntun èyí tí wọ́n sì dológo àpapátá ní orúkọ Jésù ìdẹ́mọ̀ kún mi lójijì ya mọ̀jùlẹ̀ mi lóde ya kún mi lóde mọ̀jùlẹ̀ mi lóde ya kún mi lóde mọ̀jùlẹ̀ mi ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà ya kún mi kó sì mọ̀jùlẹ̀ tí gbogbo àtàṣà tó kọ́ láti orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Iná ìmọ̀ ẹ̀ ó kún ayé mi ó sì ń jó pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n ní gbogbo ọ̀nà. Ọ̀yá ògo ayé mi ìtọ́nà dá mọ́ mi ó tún pọ̀ sí ó tún gbilẹ̀ sí ó tún wá lágbára àti máa lọ. Ìmọ́lẹ̀ tí mo jẹ́ tọ́lọ̀ ń dá mi ọ̀yá mo bẹ̀rẹ̀ sí ní tàn pẹ̀lú agbára tó ga tó lóbi jọ tó lẹ́gbẹ́ tó lódiwọ̀n ní gbogbo ọ̀nà. Ọ̀yá mo bẹ̀rẹ̀ sí ṣe rere mo bẹ̀rẹ̀ sí lálùyọ ní ògo ní ọlá lórí àdì mo bẹ̀rẹ̀ sí pọ̀ sí mo bẹ̀rẹ̀ sí ta mo bẹ̀rẹ̀ sí rere mo bẹ̀rẹ̀ sí lálùyọ tẹ̀ ìnira ìdíwọ́ ìdílé àtàkùn kò ṣe fún mi láti mọ̀ ṣe rere ìyẹn nìkan kọ́ àní ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn nípa títí mi àná ìdẹni tó dológun àgbáyé ṣe nítorí pé kí ni àní ní ànító àìṣẹ́kọ̀ àní àkùnrin òdà sílẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ bàtà àtìlẹ́ ọ̀nà wà láṣẹ àdìpọ̀ bẹ̀rẹ̀ sí ní tayọ mo bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ nínú ògo àti nínú oríire ṣiṣẹ́ pátá gbogbo láì múnira kankan dání gbogbo rẹ̀ pátá ó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ fún láì múnira kankan dání àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èmi yìn ológo bàbá bóyá ológo ọmọ bóyá ológo ẹ̀mí mọ́ àtúbìjọ bàbá gba ọpẹ́ Olúwa gba yìí Olúwa gba ọpẹ́ Olúwa gba yìí mi fún ti dára rẹ síbi ní gbogbo Olúwa ṣe gba ọpẹ́ àti èmi ìtòrí pé nípa àdúrà tó rẹ̀ fẹ́ rẹ àìní èmi di ní orúkọ Jésù Kristi àìní mo tún pọ̀ sí ní okun àtagbára ìdẹ́ ìbọn lọ́wọ́ ojú ayé mi pátá àìní èmi mọ́ lọ́wọ́ kọ́ ayé mi oṣù jóná pátá ní orúkọ Jésù àìní nínú ògo tó kẹ́ àìní mo bẹ̀rẹ̀ sí ní gbin mo bẹ̀rẹ̀ sí ta mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí àìní ní orúkọ Jésù Kristi àìní mo jí ìmọ́lẹ̀ àìní tí ọlọ́dà tó ń tàn àìní pẹ̀lú agbára tó kájọ ìjàtúmọ̀ lọ àìní mo bẹ̀rẹ̀ sí tàn ìjàtúmọ̀ lọ mo tún tàn ìjàtúmọ̀ lọ mo tún lágbó ìjàtúmọ̀ lọ ní orúkọ Jésù Kristi àìní mo tún jẹ́ èyí ògo olóòwò tó pọ̀ sí ní ògo ìjàtúmọ̀ lọ èyí tó gọ́ ayérayé ní ògo tí kìí tí bàjẹ́ àìní mo tún pọ̀ sí ní ìjàtúmọ̀ lọ ní gbogbo ọ̀nà àìní gbogbo rẹ̀ pátá àìní ọbẹ̀ sì wá sí musẹ̀ pẹ̀lú ògo tó ga tó lè gbódò dùn ní gbogbo rẹ̀ àìní mo bẹ̀rẹ̀ sí ta nínú ògo tó ga jùlọ orí gbogbo àìní pẹ̀lú ògo tó jùlọ fún láti mo ṣe àìní gbogbo rẹ̀ pátá ọbẹ̀ sì wá sí musẹ̀ pẹ̀lú agbára àṣọ pẹ̀lú ògo tó lè gbódò dùn àìní tó pé ní gbogbo rẹ̀ àìní mo dẹ̀ tó ń pọ̀ ní ògo àìní tó ta ní ògo àìní tó lè ké ní ògo ní orúkọ Jésù ìjẹ́ pé ní pàṣẹ pẹ̀lú òdùtò àdìrò láì mọ láìsí ní kankan àní ọ̀pọ̀lọpọ̀ àwọn àní jẹ́ níta pé kíni ayé wọn kún fún mọ́lẹ̀ èyí tí wọ́n sì dológun àpapọ̀ ní orúkọ tí Jésù Kristi ìdẹ́mọ̀ ọkọ̀ ayé mi ó sì lòdì ní pátá ní orúkọ àti wọn lọ bẹ́ẹ̀ ni àní mo jẹ́ ní tó lágbára àti wọn lọ mo tún pọ̀ ní abọ́ ìtàn òkú àtọ́nà dábọ̀ àní wọ́n bẹ̀rẹ̀ sí pé ó tún pọ̀ sí ó tún tó lọ dábọ̀ àti wọn lọ ìmọ̀ ayé mi wọ́n tún wá tọ̀jà àti wọn lọ mo tún tọ̀jà àti wọn lágbára sí lọ ní orúkọ Jésù fún ògà sínú ogo rẹ ẹ̀rí ayò kí wọ́n kún fún ẹ wọ́n pọ̀ sí àti ọ̀dọ̀ ìjẹ́ pé gbogbo ìnáwó tó ń ṣípàṣẹ tìmí náà di ológun àgbáyé agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè iná ìmọ̀ ó ń jòlú àìmí pẹ̀lú agbára tí kò sóró tí kò dẹ̀gbẹ́ tí kò nákàwé tí kẹ́nikẹ́ni ò lè sọ nípa rẹ̀ ní gbogbo ọ̀nà pátápátá èmi nínú Jésù Kristi ní Ọlọ́run ni mo di àpáta ìdìgbòlù iná àtàjọdọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ sí ní kọlù mo bẹ̀rẹ̀ sí lọ́lùlù mo bẹ̀rẹ̀ sí jóru tẹ́rú èké tó bá kọlù mi ó di fífọ́ tuntun láì ní àtúnṣe kankan ìyẹn gbogbo tí ń ṣe Sátánì àríkìríkì àti ìjọba òkùnkùn ìgún ìgbà tí májẹ gbogbo tí ń ṣòwò àdárápá bàtà gbogbo láì sí èdè àti ìdíwọ́ kankan ìyẹn pé ìdádó àbí ìdíwọ́ kankan kò tún ṣe fún mọ́ àti láti mọ ṣeré láti mọ ìgbélé ní orí ṣe pápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìdẹ́bi mìíràn ó kún ayé mi ó sì ń jó pẹ̀lú agbára tí ó lè gbé tó ní ohun tí ó náà kàwé sí agbára Ọlọ́run aláyè àdìgbò kún fún ìdẹ́bi mímọ́ àtàgbọ́n náà pátá jù àtàwọn lórí gbogbo náà ní orúkọ tí Jésù Kristi nínú ògo tó ga jù àjọ gbogbo èsì fún àdìgbò mi nínú Jésù Kristi lọ́rùn mo já pátá ìjìgbò pátá àti ní àtàjọ lọ́rùn àdì èyíkéyìí tó bá kọ́ abúfọ́ tuntun èyíkéyìí tó bá kọ́ láti lọ lulú sáà àdìgbò bẹ̀rẹ̀ sí kọ́ lọ́sì bẹ̀rẹ̀ sí tóru pátá ìjẹ́ gbogbo kófù tó bá kọ́ ìbátan kófù tó àdìgbò di fífọ́ tuntun ní àti àtúnṣe ní orúkọ tí Jésù Kristi àdìgbò Jésù Kristi àdìgbò fọláṣẹ́ rẹ̀ mi Jésù Kristi ní Ọlọ́run náà àdìgbò wá já pátá ìjìgbòlù èyí ní àtàjọ lọ́rùn àdìkíkọ́ ni mo bẹ̀rẹ̀ sí ní kọlù àdìlò ni mo bẹ̀rẹ̀ sí lọ́lùlù jíjó ni mo bẹ̀rẹ̀ sí ní jó pátá àdìkíkẹ́ tó bá kọ́ gbogbo tí ṣe sẹ́tẹ̀nà àtàríkẹ́ ìjọba kan ègún àtìgbà tí mo gbogbo tí ṣe ní pátá gbogbo
gbogbo ti tẹ̀lé pátá ní orúkọ ti Jésù Kristi àìgbó tí ṣe orí burúkú òdì kíkọ lójú lọ́rùn pátá fún mi àìní ojú jòrò tó ní ọjọ́ náà bẹ́sẹ̀ àìní gbogbo tí ṣe ìpọ̀jú ìṣe àtúnṣe pátá òdì kíkọ lójú jòrò tó pátá fún mi àìgbó tí sẹ́tẹ̀ àtàríkà ìjọba gbogbo òdì kíkọ lójú lọ́rùn pátá ìjọba àìní inú Jésù Kristi náà àìní mo di apáta ti bolo ìdí àtàjọ rẹ̀ àìtí ń kọlu àìtí sùlọ́ọ̀lù lójú ìṣòjòrò tẹ́rù ìwò tí ń ṣe ohun tí ò dára àìtí èsì ohun ayọ̀ tí èso òdò ń ṣe dáhùn tó mú ẹ̀sìn wáyé ṣoṣo àti ogun àti ìpè àti gbogbo sẹ́tẹ̀ àtàríkà ìbọn pátá ògójì tó pátá bó jẹ́ tọ́lọ̀ ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún ilé mi mímọ́ Ọlọ́run alààyè ó ń ṣòdo ayé mi ti gbogbo agbára tí kò lè gbé tí kò lójú wọn mo tún jẹ́ agbára mo tó pọ̀ ní agbọ́dọ̀ jà sí wa lọ gbogbo nínú ẹ̀bí nínú Jésù Kristi ní Ọlọ́run alààyè ni mo wá di ẹ̀rù èyí tó ń gbẹ̀rù gbogbo mi jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì gbogbo tó lè mọ̀ pé àìrí ìyọnu ìnira ìdíwọ́ ìdènà àtakò oríire àìrí ìpọ́njú òṣì àti àtìgbèsè ó di gbígbé dànù ó di jorun tẹ́rù àní ó di ohun tí kò ṣì mọ́ nítorí wípé kíni àní èmi ò ṣe nira èmi ò ṣe jùlọ èmi ò ṣe ní Ọlọ́run mọ́ láì àti láíláí mo di ẹ̀rù àní tó ń gbẹ̀rù gbogbo mi mo di jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì gbogbo mi àní nípa èmi nínú Jésù Kristi nínú Ọlọ́run alààyè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìdẹ́ bíbí mọ Ọlọ́run àti gbogbo agbára àti kọ́ńtà àní ó kún ayé mi lórí ó sì jó pẹ̀lú agbára tí kò dẹ̀ gbọ́tò lójúmọ́ àní mo kún fún ìdẹ́ mi mímọ́ àti agbára Ọlọ́run àti láti ọ̀gá tó ṣe máa ní orúkọ Jésù Kristi àyè tí ó ti jó láìsí mẹ́tẹ̀ nípa agbára àti agbára yàtọ̀ tó mẹ́ríkà Jésù ní orúkọ Jésù Kristi àyè gbogbo ọ̀nà àyè ní orúkọ Jésù Kristi àyè mo di ẹ̀rù àyè nípa èmi nínú Jésù Kristi nínú Ọlọ́run ni mo di ẹ̀rù tó ń gbẹ̀rù gbogbo mi mo di jìnnìjìnnì ẹ̀yìn tó ń gbé jìnnìjìnnì gbogbo mi àyè mo di ẹ̀rù tó ń gbẹ̀rù gbogbo mi mo di jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì gbogbo ní orúkọ ti Jésù Kristi lọ́tọ́ ẹ̀sẹ̀ ya gòkó gbogbo tó àyè mọ̀ pé ní ìyọnu ìnira ìdààmú àṣìgbèsè àtúnṣe àti iṣẹ́ tó pọ̀jù lọ́dọ̀ mi pátá gbogbo tó lè mọ̀ pé ní ogun ègún èpè àti bẹ́jẹ̀ mi pátá ọ̀yà pátápátá ògbẹ̀dà ló bá ní orúkọ Jésù Kristi gbogbo agbára tí ó bá ti gbìmọ̀ ẹ̀jí bìbí kò rúkọ jẹ́ àti àwọn àtìlẹ́ àtọ̀ àti gbogbo pátá àdìwọ̀ gbẹ̀dà pátá ní orúkọ Jésù àdìwọ̀ di òkú pátá ní orúkọ Jésù ọjọ́ òtí kò sì bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi àdì bẹ́ẹ̀ ni orúkọ sì yí padà àṣẹ sì kò ní orúkọ Jésù Kristi àdì dẹ́gbọ̀n okùn ayé mi lóde mójú láyé mi ní àdìbò kún fún dẹ́gbẹ̀bí mọ́ àtàgbọ̀n pátá ní ọ̀tún ní orúkọ Jésù pátá ní orúkọ Jésù Kristi nínú ẹ̀mí nínú Jésù Kristi lọ́rùn mo wá di ẹ̀rù pátá ìtúngbẹ̀rù gbogbo mo di jìnnìjìnnì pátá tó ti gbé jìnnìjìnnì gbogbo fún àti èmi àti mo ṣe lè àyè ìyọnu àbílẹ̀ kò sí kankan mọ́ kò tó sí mọ́ láyà tí láyà gbogbo tó wà lè mọ fara hàn gẹ́bí ọ̀dọ́ tó lè mọ di fi hàn kó lè mọ gbé gbèsè àgẹ́bí ọ̀rọ̀ àbílẹ̀ pátá ó di kọlù ó di lọ nínú ó di tó tó pátá láì kò sí mi ní orúkọ Jésù àyè ó tó wo ìpẹ́ pátá ní orúkọ Jésù gbèsè àyè ó tó wo tí ó lè sí mi láyà pátá ní orúkọ Jésù ikọ́ àyè ó palẹ̀ wọn kó láyà ní orúkọ Jésù láyà àti láyà nípa agbára àti àṣà tó lè fà àti májẹ̀mọ́ra ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún ilé mi mímọ́ àti agbára Ọlọ́run alààyè ilé mi àti agbára ó jòlù ayé mi láì sí mẹ́tẹ̀ tí gbogbo agbára àtùkà tó tẹ́lẹ̀ ti agbára ayé àtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi ni ní gbogbo ọ̀nà ògo tó lọ́ọ́ dá mọ́ mi ó bẹ̀rẹ̀ sí ní farahàn ó bẹ̀rẹ̀ sí gbìyànjú àti máa lọ ìmọ́lẹ̀ tí mo jẹ́ tó lọ́ọ́ dá mi mo tún tàn mo tún gbilẹ̀ mo tún mọ́lẹ̀ ṣùjú àti máa lọ ní gbogbo ọ̀nà gbogbo tí ń ṣe ògo mi ó di gbígbà padà fún mi ó sì di lílò mi gbogbo tí ń ṣe ògo mi ó bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́ ó sì di lílò fún mi gbogbo tí ń ṣe àwọn òkú lọ́jọ́ pé ìkànnì pátá àìní tèlè gbogbo ẹ̀ ó ti dá padà fún mi tè mọ́ ògo tí ń ṣe àwọn ará ìgbani nínú ọ̀rọ̀ mi tó yẹ kí wọ́n lò tí mo rí lò gbogbo tí ń ṣe ogún mi nínú àwọn ògo yẹn pátápátá gbogbo ó jẹ́ padà fún mi ó sì bẹ̀rẹ̀ sí di lílò fún mi nínú ẹ̀yà tẹ̀lẹ́fà tó bẹ́ẹ̀ débi wípé kí ni àní àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn náà jẹni tí ń tàn tí wọ́n sì dológo àgbáyé nípasẹ̀ tèmi nípasẹ̀ mi èyí tí gbogbo ògo sì jẹ́ tọ́lọ́run alààyè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí dàbí bímọ Ọlọ́run alààyè àìtí gbogbo agbára àtúkọ̀ àtúntò mi tí ó tẹ̀mí wá ní okun ayé mi ó sì ń jòlú ayé pátá ní odidi àìdẹ́mi mímọ́ Ọlọ́run alààyè àìtí gbogbo agbára àwọn àtàrí tó wà ní kàwé tó kò sí okun ayé mi ó sì jọ́ pátá ní orúkọ Jésù ní odidi àìní gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi ti lọ́sàrẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀yá àìní pátá gbogbo ojúṣe ọkọ mi àìní ojú gbàgbà pátá àìní ojúṣe ìpè mi àìní wàrà fún mi nítorí pé kí ni àìní ìmọ́lẹ̀ tí ọlọ́dà mi ni àìní bò tán àìní bò títún tán àìní bò tún gbàgbọ́ tán àìní bò tún wá pọ̀jù àti
alẹ́ lórúkọ tí Jésù rẹ̀ sẹ̀ nípa ìtúrú tàbí dùn ọlọ́run alẹ́ sí gbogbo tí ìdómi ti gbogbo sọ̀rọ̀ rẹ̀ ni àníbo tán àníbo tó dọ̀jà tí wọ́n lọ àníbo tó dọ̀jà tí wọ́n lọ bẹ́ẹ̀ ni àníbo lórúkọ tí Jésù rẹ̀ sẹ̀ àníbo tó jágbájú àti wọ́n lọ ọlọ́run alẹ́ àníbo tó padà bọ̀ àti wọ́n lọ òkú tó lọ́jà bẹ́ẹ̀ àníbo bẹ̀rẹ̀ sí pọ̀ sí bẹ̀rẹ̀ sí pọ̀ àwọn lọ ọ̀yà gbogbo tí ṣògo pátá ìdìbò pátá tẹ̀lé àníbo tí ṣògo bẹ̀rẹ̀ tẹ̀lé lọ pátá ní àkóso ìbí kankan sá àníbo gbogbo tí orin tàbí olóyè ìbí pátá àníbo pátá tẹ̀lé tó jíjà padà fún mi sẹ́ gbogbo tí ṣògo àwọn ará àgbà nínú ọ̀rọ̀ tó ẹ̀kún òtún òtún ẹ̀kún pátá àìsàn gbogbo tí ṣètò gómìnà gbogbo ó jíjà padà fún mi tẹ̀lé yorùbá Jésù nínú ayọ̀ àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ẹ̀bẹ̀ gígò ìtura pẹ̀lú agbára àtìlọ́lọ́ àtàtìlọ́rọ̀ rẹ̀ ya ó ti nílò fún wáta ó bẹ̀rẹ̀ sí rí gbogbo wọn lò àyìnbó àyìn tó bẹ́ẹ̀ ni wípé kí ni àyìnbó wọn á tún tọ́jú àti wọn lọ mo tún jẹ́ àgbàjà àti wọn lọ àyìnbó tó kún fún ìyílé ìmọ̀jà àti wọn lọ sí àyìnbó tó tọ́jú àyìnbó tó yàgbà àyìnbó tó pọ̀ nígbà àti wọn lọ ìjẹ́ pé kí ni àmúyọ̀pọ̀ àwọn ènìyàn àyìnláta kókó lọ àyìn orúkọ Jésù ṣe àwọn náà jẹni tí ayé wọn tàn àyìn tí wọn kún fún mọ́lẹ̀ òtútù àti lójú tó lọ́wọ́ àlàyé èyí tí wọ́n sì di olóògbàgbẹ́ pátá èyí tí ògo yìí sì jẹ́ tọ́lọ́ láti ẹ̀dùn wọn nípa èrè ọba àti ìyẹn wọn nígbà gbogbo àyìnwájú ọlọ́run àlàyé ní orúkọ Jésù Kristi àyìnbó kún fún lẹ́yìn màtàgbọ́ ọlọ́run àlàyé àyìnbó túbọ̀ sí gbàgbó tí ogun padà àyìnbó tí ogun bẹ́ẹ̀ tẹ̀ lọ́wọ́ àyìnbó àṣọ àlàáfíà ẹ̀mí àti ọ̀pọ̀lọpọ̀ agbọ́nà àyìn òjìlò fún wádà kì yóò sì ní àti ìbọn fún láti bọ́ fún wọn lọ bẹ́ẹ̀ ni kì yóò sẹ́ta kọ̀ọ̀kan fún bẹ́ẹ̀ láì ti láì ní orúkọ Jésù nígbà tí gbogbo ogun jẹ́ tó lọ́wọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún iná ẹ̀mí mímọ́ àti agbára ọlọ́run alààyè láti òkè láti òtí mi wá nípa oore ọ̀fẹ́ àtàánú ọlọ́run alààyè ìkórè tí olùgbé tó dùn tó nàkàwé tó dàbí jọ ó bẹ̀rẹ̀ sí di kíkó fún mi jù àti wọn lọ mo bẹ̀rẹ̀ sí rí wọn kó jù àti wọn lọ ní àní tó àyíṣẹ́pàdé àpọ̀jẹ̀ tó bẹ̀ jẹ́ pé àyè kò lè ṣí láti gbà wọn débi kiri àmọye gba àwọn èèyàn náà gba àwọn èèyàn nígun mẹ́rin àgbáláyé àní wọ́n bẹ̀rẹ̀ sí jáfa nínú rẹ̀ ayé wọn sì bẹ̀rẹ̀ sí gba ìpadà rẹ̀ ògo sì jẹ́ tọ́lọ̀ pápátá ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti gbogbo rí kì yóò sì ṣe ohunkóhun kan èyí tí yóò lè ṣe ìjọba ìbíjẹ fún mi láti mọ kóòrè ayọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní ojoojúmọ́ àbí láti dá mi padà sẹ́yìn ògo sì jẹ́ tọ́lọ̀ láì àti láì àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èyí dẹ́bi bí mo ọlọ́wọ́ àti gbogbo agbá àti kọ́ya ó kọ́ máa yé mi ó sì jó lójijì àìláìsí mẹ́ta àti gbogbo agbá ọlọ́wọ́ aláyé èyí dẹ́bi bí mo ọlọ́wọ́ àti dápò bá agbára ọlọ́wọ́ àti Jésù Kristi rẹ̀ àní ó kọ́ máa yé mi ó sì jó pẹ̀lú agbá àti kọ́ya sọ́tẹ́ nípa ní orúkọ Jésù Kristi èyí tí àní kì yóò lè kúrẹ́ kì yóò lè tutù náà àní kì yóò ṣe padà ní orúkọ Jésù pé ó sì bẹ̀rẹ̀ sí ní orúkọ Jésù Kristi àní gbogbo ọ̀nà padà ní orúkọ Jésù Kristi yá àní ìkórè àtọ́ ga ìkórè àtọ́ lẹ́gbẹ̀ẹ́ tó dùn ìkórè àtọ́ fún ọ̀pọ̀ ògo wúrà padà ọ̀rọ̀ orin gbogbo pátá látọ̀kọ̀ orí tèmi wá sí látọ̀dọ̀ àlàwà ni àyè ó jí kó fún báyìí nípa bàtà ṣọlọ àyè mo bẹ̀rẹ̀ sí ní wọn kó ní orúkọ Jésù ní àdìtó àyíṣẹ́ pàjáfọ̀ tó bẹ̀ jẹ́ pé àyè kò tiẹ̀ lè ṣí láti gbà wọn sẹ́ àyè mo bẹ̀rẹ̀ sí ní wọn kó báyìí àyè mo bẹ̀rẹ̀ sí ní wọn kó báyìí ìkórè ayọ̀ ètò pọ̀pọ̀ ògo àti ìbùkún àti gbígbà àṣírí ọlọ́run aláyè ètò pọ̀pọ̀ àdó ọlọ́run àìdínú ayọ̀ àlàáfíà ẹ̀mí kíkó tó àyè mo bẹ̀rẹ̀ sí gbogbo wọn kó àyè mo bẹ̀rẹ̀ sí ní wọn lò àyè mo bẹ̀rẹ̀ sí gbogbo wọn àyè mo sì bẹ̀rẹ̀ láì múlẹ̀ akẹ́rẹ́ ní àìsí wọn kan ní tó bẹ̀ ní pípẹ́ kẹ́ni àní ògo ìtẹ́nikẹ́ni òdòdó rẹ̀ bí sẹ́ àyè mo bẹ̀rẹ̀ sí lóògùn rẹ̀ orí ẹgbẹ́ òṣèlú rẹ̀ bí àyè bẹ̀rẹ̀ sí ní ṣe wọn ní ọ̀pọ̀lọpọ̀ ní àìtọ́ àṣekọ̀tọ̀ tó bẹ̀ jẹ́ ìkòsí rẹ̀ gbà àyè gbéga àti kò ṣẹlẹ̀ nínú rẹ̀ bí àyè bẹ̀rẹ̀ sí ní gbéga yẹn bẹ́ẹ̀ ni àní oríire àyè tí ó ṣẹlẹ̀ nínú rẹ̀ bí àyè bẹ̀rẹ̀ sí gbogbo oríire èyí tí wọ́n wá fàyè gbẹ̀rẹ̀kẹ́ nínú rẹ̀ bí àyè ní ọ̀pọ̀lọpọ̀ àyè bẹ̀rẹ̀ sí ṣe àwọn oríire ògo tí wọ́n fàyè gbẹ̀rẹ̀kẹ́ nínú rẹ̀ bí láti mọ àyè ní tọ́jú èmi tèmi àyè pẹ̀lú agbára àti àṣà àti ìrànlọ́wọ́ àti Jésù Kristi àyè bẹ̀rẹ̀ sí rí àwọn ogun yẹn lọ ògo tó jòrè tí tí ọ̀gbọ́n tó lò rẹ̀ àyè bẹ̀rẹ̀ sí rí wọn lọ báyìí àyè bẹ̀rẹ̀ sí rí ọ̀pọ̀lọpọ̀ ní àjọ àṣepọ̀ àní àkọ́dá àṣà àyè ogun mi pè ó tán yóò sì mọ̀tàn láì tẹ́lẹ̀ ẹnikẹ́ni òtún náà fàlẹ́ ní orúkọ Jésù pé ilé ẹ̀mí mímọ́ àjàgbọ́rọ̀ lọ́wọ́ àti okùn ayé bùsùn jòrè ìkórè àjọ ìgbẹ́ tó ní àyè mo bẹ̀ sí rí kan kó àyè kórè àjọ ìgbẹ́ mo bẹ̀ sí kọ́ ní àjọ ìgbẹ́ tó bẹ̀ yà pé sọ́kùnrin pé àmọ́yé gbá àwọn èèyàn nínú ìgbà àyè wọ́n ń jáfa nínú ayé tí wọ́n sì gba ìpàdé ògùn sì tẹ̀tàn láì àti lẹ́la ní orúkọ ti Jésù agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìwọlẹ́lẹ́dà alámọ̀ tó dá mi tó mọ mi èdè ni mo ṣe ń tẹnu mọ́ bàbá ta ni mo ní bí kò ṣe ìwọ kò ṣe iná mi mímọ́ agbára rẹ àṣẹ rẹ ìrè rẹ májèmú rẹ ọ̀rọ̀ rẹ àti ẹ̀jẹ̀ Jésù ìsìn yẹn ọ̀rẹ́ tó gbé gbogbo orúkọ rẹ lápapọ̀ ya fi dì mí ní àmúrè agbára rẹ sẹ fi dì mí ní àmúrè agbára rẹ jútà tí wọn lọ ya fi dì mí ní àmúrè agbára rẹ ní gbogbo ọ̀nà ọ̀yà káyọ̀bẹ̀ sì fi orúkọ rere pè mí mọ́ ọ lára àní kí ìjẹ́ tí wọ́n fẹ́ orúkọ rere pè mọ́ ọ lára ògo mi
àyè kó tó máa gbilẹ̀ kó tó máa pòjù àti wọn lọ ìmọ́lẹ̀ mi kó tó máa mọ́lẹ̀ kó tó máa tọ́jú àti wọn lọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àánú díẹ̀ ni ìmọ́lẹ̀ tó ń tàn tó lágbára ó ju olóògbé tó pọ̀ tó lágbára lọ láì àti lálẹ́ gbogbo tí Sátánì ìjọba òkùnkùn àní ìgún àti ìgbà tí gbogbo tí ṣe gbogbo àgbo tí ṣe búburú pàápàá ìdára gbogbo kí wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n di ní ẹ̀rí ààrẹ kí wọ́n di ẹni àsáwọgbó àsá eré àsásọ nínú àsásọpẹ́ nù nígbà tí a bá ń gbúrò mi àti a bá ń gbúrò ohun kan tí ṣe tèmi bẹ́ẹ̀ gẹ́gẹ́ àdínú orúkọ tí Jésù Kristi àti ibi àti bó ti ṣe tèmi pátápátá kájí akíyọ lẹ́nu akídínà akígbógun akídínà di akítakọ akíjílọ́wọ́ láti ṣe rere àkíṣèbàjẹ́ rẹ̀ àdínú orúkọ Jésù Kristi ní gbogbo ọ̀nà àti ẹni bó ṣe tèmi àní kí ìdí ẹni tẹ́bẹ̀ sí kó oríire àní ìgbéga tuntun ìṣelógo tuntun àlùyọ tuntun àti iléeṣẹ́ tuntun àwọn oníṣẹ́ tuntun gbogbo tí ṣoore ọ̀tun àwọn tó ní láti lọ́kọ́ orí kọ́ ìkíni ẹni tí wọ́n sì kíkó oríire fún àwọn àṣewọ́ ìkí gbogbo yìí ó sì mọ̀ jẹ́ ti wọ́ lọ́wọ́ wọn láàyè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé ọ̀tún agbára àti dẹ́gbẹ̀rẹ̀ bó bèrè fún ìwọ ẹlẹ́dà tó dàbí tó bọ́bí ní àwòrán ara rẹ tó dàbí ní ìrírí rẹ tó fi jọba lórí gbòòsì náà mo tẹ́lẹ̀ mọ́ bàbá bẹ̀bí mímọ́ tá àyíbó níbi kò ṣe wọ́n kò ṣe ya àyíbó bèrè fún ìdẹ́bẹ̀ mímọ́ bó bèrè fún agbára rẹ bó bèrè fún àṣẹ rẹ èrè rẹ báyìí ẹ̀bùn rẹ ọ̀rọ̀ rẹ tó gbàgbà àti ẹ̀jẹ̀ Jésù Kristi lápò ya fi tìmí náà mọ̀ pátá ní orúkọ Jésù Kristi mímọ́ ya fi tìmí náà mọ̀ pátá ní orúkọ Jésù ya fi tìmí náà pátá ní orúkọ Jésù Kristi àyíní gbogbo rẹ ní gbogbo jẹ́ àyíní kí tó àmọ́ pọ̀ sínú ògbó ìṣòro kí tó àmọ́ ìgbìlẹ̀ lóògbé ìṣòro lọ ẹni kí tó àmọ́ tọ́ lóògbé ìta lọ olùgbò ọkùnrin àti àṣọ ìfẹ́ àti ìmọ̀ ìjẹ lọ àìní orúkọ Jésù Kristi àìní láì àti lẹ́lẹ́ gbogbo tí ṣe àdára gbogbo tí Sátánì àjọmọ̀ kan ìgbó ìgbà tí mẹ́jọ mọ̀ gbogbo tí ṣe bí wà gbogbo ni àìní pàápàá àìní kí wọ́n bẹ̀rẹ̀ sí sá eré àsáwọgbọ́ eré àsọsọsẹ̀ náà eré àsọsàpádọ̀ àìní gbígbà gbogbo àti gbúrò bí sẹ́ àìní gbàgbọ́ àti bá ti gbúrò bí àìní láì àti lẹ́lẹ́ àti ìgbà gbogbo tí ṣe tèmi sẹ́ àìní káàdì ẹni tẹ́ gbogbo àìní gbogbo tí ṣe àdára bẹ̀rẹ̀ sí ní sẹ́ gbogbo tí ṣe wà àìní gbogbo tí àwọn gbogbo ẹni wọ́n bẹ̀rẹ̀ sí sáà níbi tó wà lọ́nà ìṣe àbílẹ̀ tòsí ni àti bá ti gbóná wà ní orúkọ Jésù Kristi eré àsọmọ ọkọ bẹ̀rẹ̀ jẹ́ tiwọn àìní orúkọ ti Jésù Kristi àti ìgbà gbogbo ṣe tèmi ní gbogbo láì àti láyà ní orúkọ ti Jésù Kristi àìní gbogbo tẹ̀lé ọmọ bọ́ bẹ̀rẹ̀ mímọ́ àìní akadé ẹwà akíyọlẹ́nu akíndínlẹ̀ akígbókúta akíndínlẹ̀ akítako akífi akírobiṣẹ́ akídítẹ̀bẹ̀ ní orúkọ ti Jésù Kristi àìní láì àti láyà gbogbo rẹ̀ gbogbo ọjọ́ ayé mi sẹ́ bàbá àti gbogbo agbá tó fi jọ́ lọ́rọ̀ rẹ̀ ya àìní látàkùn akéjẹ́ tí gbogbo rẹ̀ bẹ́ẹ̀ ṣe ní kíkó oríire àìní oríire ìgbéga tuntun oríire àṣeyọrí tuntun oríire bọ̀kan àìní oríire mọ́tò oríire ilé oríire gbogbo ṣíṣe àwọn oríṣà iléeṣẹ́ tuntun lógo tó ga jùlọ àìní àwọn oríire ìtẹ̀síwájú tó lógo tó ga jùlọ àìní gbogbo àkìlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí kíkó oríire àìní àwọn ògo tuntun àwọn ìgbéga tó àwọn àṣeyọrí tuntun ní orúkọ Jésù Kristi tí wọ́n sọ bá tìmílẹ̀ àmì agbára rẹ̀ ẹ̀yà tìmílẹ̀ àmì agbára àtúndẹ̀ tìmílẹ̀ àmì agbára nípa agbára àṣẹ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi ní gbogbo ọ̀nà ògo tí wọ́n dá mi kó tún wá buyọ kó tún wá gbòòrò kó tún wá fara hàn bó ṣe fara lọ ìmọ́lẹ̀ tí wọ́n dá mi tí mo jẹ́ ìrírí akí tún wá tàn pẹ̀lú agbára tí wọ́n tó dé nù ìwọ ti jẹ́ lọ gbogbo àwọn tó yẹ kí pé ní ìwọ ti fi mi ṣe áńgẹ́lì fún láti di ẹni tó ń tàn láti ẹni tó dolóògbé àgbáyé ọ̀yá kí ìwé iṣẹ́ alápàdé wọn àìkóṣùbọ̀ rọrùn fún mi àyè láti mọ sojúṣe mi lórí wọn láti mọ kí ìmọ́lẹ̀ ọkọ̀ mọ́ tàn ìtí ẹnìkan ò lè pa wọn kí ògo wọn àìkó bẹ̀rẹ̀ sí búyọ ìjẹ́ pé ní ó di olóògbé àgbáyé pátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá Ọlọ́run àtóbi jùlọ ìrírí rẹ ní gbogbo èrè fún bá súre sínú ayé mi ọ̀rọ̀ àṣẹ agbára ní gbogbo àṣọ ìdágbà sínú ayé mi bàbá súre sínú ayé mi sọ̀dágbà sínú ayé mi ti gbogbo tó fi jọ ní orúkọ ti Jésù Kristi rẹ òkú tí wọ́n dábò ya kó tó àbúyọ kó wá fara hàn kó tó àtàn bó ṣe tán lọ àyè ìbọ̀lẹ̀ tí mo jẹ́ tí wọ́n dábì tó gbé bí ẹ̀yà kí tó alágbá kí tó àpọ̀ṣì kí tó àtàn bó ṣe tán lọ àti má gbọ́dọ̀ bó ṣe gbẹ ní orúkọ ti Jésù Kristi àyè gbogbo ọ̀nà orí rẹ̀ gbogbo ẹ̀yà kó bẹ̀ jùlọ fúláṣí mo ṣe òkú ayé mi kó bẹ̀ jùlọ fúláṣí mo rí lọ àyè ìgbéga kó bẹ̀ ṣe ti àyè àṣírí kó bẹ̀ ṣe ti ní orúkọ tó bẹ̀ ní gbígbé kíni àyè gbogbo àwọn tí mo ti sórí mi àyè ṣe lógun tàbí ní ìmọ́lẹ̀ àti ní ìṣọ́ àyè láti tóbi tàbí ní àyè olórí àti ìbùkún fún ni àyè orúkọ tó àyè kí bẹ̀ ṣiṣẹ́ lábà pàṣẹ wọn ìjẹ́ pé ayé wọn àyè ọbẹ̀ ṣe tọ̀ pẹ̀lú ògùn tó ga tẹ́lẹ̀ bó ti lọ àyè ọbẹ̀ ṣe kún fún ògùn tó ga tó ga àyè kún ojú lógun àkọ́kọ́ pátá ní orúkọ Jésù bàbá àyè súrù sínú ayé mi sọ̀tàgbàsọ ayé mi súrù sínú ayé mi sọ̀tàgbàsọ ayé súrù sínú ayé mi sọ̀tàgbàsọ ayé mi ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run sọ̀rọ̀ àìsẹ́tàgbà sínú ayé mi súre sínú ayé mi gbogbo ọ̀nà ire
kọ́lá fún pátápátá gbogbo ọ̀nà ìbùkún ògo ó yá kọ́lá fún pátápátá ní gbogbo ọ̀nà àní kí ìtẹni tó ń tayọ̀ tó sì lóògùn tó bẹ̀rẹ̀ gbígbé kìíní pẹ̀lú ayọ̀ àtẹ̀ráyá àyè ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ìbẹ̀rẹ̀ sí di ẹni tó ń mú ayé wọn tàn fún ìmọ́lẹ̀ tó lágbára tí ń ṣe ìmọ́lẹ̀ wọlọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ nípasẹ̀ yìí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àìkú wọn tẹni tó ń rògbòlò tó ń dológo àgbáyé ṣe fún ògo àti ìlógo rẹ̀ ní gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ àti àṣẹ rẹ̀ porúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ẹlẹ́dàá súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi yà kó wọ́ọ́rù ògùn padà ayé mi kó tó àbọ̀ fọ́tò kó tó gbé sùn lọ ayé tẹ̀síwájú ni kó tó bá jẹ́ bẹ́ẹ̀ bó ti dé bá ayé mi lọ ìdàgbàsókè kó tó bá jẹ́ bẹ́ẹ̀ bó ti dé bá ayé mi lọ ayé òrùlé pátá bẹ́ẹ̀ akọ́bẹ̀ ìsìnkú àṣìṣe bó ti wá lájọ ìrújú lọ ní orúkọ Jésù Kristi àyè tó bẹ́ẹ̀ ni wípé kí ni àyè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àyè pàṣẹ mi pẹ̀lú ayọ̀ àti ìrọ̀rùn àyè wọ́n jẹ́ tí ìbẹ̀rẹ̀ ayé wọn bẹ̀ sí tán àyè òkú ti bẹ̀rẹ̀ jẹ́ wọn náà àyè wọ́n jẹ́ tó dúró gbàgbáyé ti yẹn tó kó wọn buyọ̀ tó dúró gbàgbáyé ní orúkọ tí Jésù rẹ̀ ṣe ayé rẹ̀ bá súre sínú ayé mi àìsàn bá sọ ayé mi àìsàn sínú ayé mi àìsàn bá sọ ayé mi inú ayé rẹ̀ àìká ayé mi lóṣèṣọ́ ìjọba yẹn àyè ìdàgbà sókè lè tẹ̀síwájú yẹn wọ́n bẹ̀ sí jésù mi sẹ́ àyè lọ́pọ̀lọpọ̀ ògùn ayé wa bí omi sọ ayé orí wọ́n bẹ̀ jésù mi sẹ́ àdó òní kó tó wà láàfin mi sẹ́ ìgbéga kó sì bẹ̀ jésù mi sẹ́ ògùn kó sì bẹ̀ jésù mi sẹ́ yorùkọ jésù àyè ní pàṣẹ tèmi ọ̀pọ̀lọpọ̀ àbí àyíká wọn náà jẹ́ tí ayé wọn tàn àyè fún mọ́lẹ̀ tó ga tó lóògùn yọ tẹ́lẹ̀ kò lè padà àyíká wọn lọ́pọ̀lọpọ̀ nípasẹ̀ àyíká wọn kò jẹ́ ológun àgbẹ̀ pátá èyí tó gbà tí ó sì bẹ̀ jẹ́ tèrè ọba jẹ́ tẹ́lẹ̀ ó tún mọ̀ pọ̀ sínú àgbàṣàgbà súre sínú ayé mi sọ̀tàgbà sọ ayé mi súre sínú ayé mi sọ̀tàgbà sínú ayé mi agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ayé rẹ̀ súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo láti fi gbogbo wá oore gbogbo ọ̀yà kábẹ̀sì fún mi rí oore gbogbo ọ̀yà kábẹ̀sì yóò dára fún mi yẹn pé ọrẹ ìbùkún ọrẹ ìgbéga ọrẹ àlùyọ ọrẹ tí yẹn fi ń di ológun àgbáyé tí yẹn fi ń di ìmọ́lẹ̀ tó tàn tó kárí gbogbo àgbáyé Olúwa láti gbogbo kábẹ̀sì mọ́ fún mi kọ́bẹ̀sì gbà fún mi kí síbẹ̀ jẹ́ tó ń gbóore ṣe lórí aláìmúni àkàndá ni ìtọ́bẹ̀dẹ̀ mi wí kí ni àmúyẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àyè tí wọ́n náà bẹ̀rẹ̀ sí ní tàn fún ìmọ́lẹ̀ tó sì dológun àgbáyé nípasẹ̀ mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ògo Ọlọ́run ayé súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi ó bàbá àyè ó gbogbo tí ṣe tèmi nílé àyè kó bẹ̀ sí gbọ́ kó bẹ̀ sí gbélé àyè àyípadà kó wájú bẹ́ẹ̀ kó bá gbogbo lórúkọ Jésù Kristi ìbùkún rẹ̀ kó bẹ̀ sí gbọ́ níbi lórúkọ Jésù Kristi ìrírí àtúntò yà kó bẹ̀ sí gbà fún pátá lórúkọ Jésù Kristi àyè láti fi gbogbo àyíkábẹ̀ sí tàbí lọ́ọ̀rẹ́ ìbùkún rẹ̀ gbéga ọ̀rẹ́ tí sọ ìyẹn dológun àgbáyé ọ̀rẹ́ tí sọ ìyẹn ìbùkún lọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tí bọ́ àyíké òtún jẹ́ ẹni tó kún fún ìmọ́lẹ̀ tó ń tọ̀ yàtọ̀ lórúkọ Jésù láti wíwá kó bẹ̀ sí tàbí kó kí ni pápá òwe mọ́ àìní gbogbo ọ̀dàn àìní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àìní pàṣẹ mílíọ̀nù àná jẹ́ni tó tàn àìní pàṣẹ àná jẹ́ni tó dológolo àìní tó tún dológo àgbẹ̀ pẹ̀lú orúkọ Jésù ọba súre sínú ayé mi sọ̀rọ̀gbà sọ ayé mi súre sínú ayé mi àtọ̀rọ̀gbà sọ ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀gbà sọ ayé mi ní gbogbo ọ̀rẹ́ lórúkọ Jésù Kristi láti bí gbogbo wa àìní ìrírí àyè tó gbòòyà kọ́bẹ̀ sọ wá kọ́bẹ̀ fún mi láti mọ kó lè mi lọ́wọ́ àìní ọ̀rẹ́ ìbùkún ọ̀rẹ́ ìgbéga àìní ọ̀rẹ́ tí sọ ìdíyàn tó lóògùn àgbẹ̀ tó mú ìyẹn àyàkábẹ̀ sì fi wá bí kankan sì fi dé mi lọ́wọ́ ní orúkọ Jésù Kristi nígbà tí gbogbo oṣù jẹ́ tó lọ́wọ́ máa láyé bàbá súre sínú sọ̀rọ̀gbà sọ ayé mi ògo ní fún ẹgbẹ́ wọ́ọ̀ ti ṣe ìlú orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta mo dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run nítorí pé ó súre sínú ayé mi ó sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ìrírí àti ọ̀rọ̀ àṣẹ sì fìdí mílẹ̀ nínú ayé mi ìmọ́lẹ̀ tí mo jẹ́ mo bẹ̀rẹ̀ sí ní tàn lọ́pọ̀lọpọ̀ ojú àti wá lọ ògo tó lọ́dà mọ́ mi ó bẹ̀rẹ̀ sí ní buyọ̀ ó bẹ̀rẹ̀ sí ní tàn ó bẹ̀rẹ̀ sí ní gbòòrò pátájọ́ àti wá lọ ìdíwọ́ ìdìdàrú àti ogun kan kì yóò tún lè ṣí mọ́ láti lè dìde láti lè mọ jẹ́ ìdíyà fún mi láì àti lálẹ́ ìtújẹ́ pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àní wọ́n jẹni tí ìmọ́lẹ̀ àti wọn náà tàn wọ́n jẹni táwọn náà dúró lógolo àní lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọjọ́ ayé wọn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run àtayé ẹni tó lè rí gbogbo lọ́dọ̀ àní ó súre sínú mi ó sọ àgbà sínú ayé mi Ọlọ́run ayé àtòbí ju àní ó súre sínú mi ó sọ àgbà sínú ayé mi ọba tó ti wà sẹ́yìn tó tún bẹ nígbà tí ó tún tẹ̀sí sẹ́yìn tó tún mọ̀ bẹ nígbà tí ó sọ àní ó súre sínú àgbà sínú ayé mi ní orúkọ Jésù Kristi ìrìn ẹ fìdí múlẹ̀ àní ó fẹsẹ̀ múlẹ̀ ìrìn ẹ wà lápàdé gba ayé mi orúkọ jẹ́ àti aṣọ rẹ ó lápàdé ó fìdí múlẹ̀ ayé mi sẹ́ ní orúkọ Jésù Kristi àní ní ògùn tó yẹ àní mo bẹ̀rẹ̀ sí ní fọ àní ní ògùn tó mo bẹ̀rẹ̀ sí ní gbìn ní ògùn tó mo bẹ̀rẹ̀ sí ní tayọ ògùn tó lọ dá mo bẹ̀ àní ó di ògùn àní tẹ́lẹ̀kẹ́ lòlẹ́ pátẹ́lẹ̀kẹ́ lòlẹ́ dà gbogbo ó di ògùn àní tó ń tàn tó sì gbòòrò tó sì mọ̀tàn sí ìgbà gbogbo àní ògbẹ́lẹ̀ tí mo jẹ́ tó lọ dàbẹ̀ àní gbogbo rẹ̀ sí náà mo tún alágbàjà tí wọ́n lọ àní gbogbo rẹ̀ sí pọ̀jà tí wọ́n lágbàjà tí wọ́n ní orúkọ Jésù Kristi àní láì àti láì àní kì yóò kù mọ́ àní kì yóò sì wọ̀ kù mọ́ ní orúkọ Jésù Kristi ní wọ́n sáré ṣe àní gbogbo ọ̀nà ọ̀yà òru gbogbo ọ̀yà jùlọ fún mi ìdẹ́pọ̀tà ọ̀bẹ̀ sì wá sí mi sẹ́ àní bọ́ bẹ̀rẹ̀ síta olóògùn sẹ́ àní tó bẹ̀ níbi wípé kéde ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àní pàṣẹ tẹ̀mí náà àná wọn di ìmọ̀lẹ́ àyẹ̀wò ọ̀bẹ̀ sí ní tán àwọn náà ìmọ̀lẹ́ àyẹ̀wò ọ̀bẹ̀ sí ní tán àní bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ̀ sí jẹ́ni tó rúkúrò àní gbogbo ọjọ́ ìdí inú ayọ̀ àtàlẹ́bà àti ìbímọ àti inú ayọ̀ fàtàlà ṣùdún àti ṣùdún àtàgbà lọ́wọ́ lórí orúkọ tí Jésù Kristi ìrè àti ọ̀ṣẹ́ ọlọ́lọ́wọ́ aláyé nínú ayé mi ó fìdí múlẹ̀ ó sì lápá rẹ̀ àìnílò ògùn tó wà bọ̀bẹ̀ sí fọ àìnílò ògùn tó wà bọ̀bẹ̀ sí nílẹ̀ àìnílò ògùn tó wà bọ̀bẹ̀ sí àṣọ àìnílò ògùn tó wà bọ̀bẹ̀ sí dòwó bọ̀bẹ̀ sí lẹ́dẹ̀ gbogbo bọ̀bẹ̀ sí ṣàṣeyọrọ orí pátá gbogbo ayé mi tó mọ̀ kọ́ gbogbo rẹ̀ pátá ọbẹ̀ sí wá sí mi ṣe àìní gbogbo rẹ̀ àìní mọ̀ tó tọ̀ sí àti máa lọ àìní túmọ̀ tán láti lọ́lá nígbà tí gbogbo gòjì àti ìjẹ́ tó lọ́ra pátá ní Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yà áńgẹ́lì ní sọ orí ìròyìn ayọ̀ mi àṣẹlẹ̀ ẹbẹ̀ kí wọ́n lákẹ́ mọ́ ti sàmì fún mi láì mú ní àkàndá ní ọ̀rọ̀ ayé mi ọ̀yà kó tó wá kún fún ìyá bó ṣe kú kó tó wá kún fún ìgbéyà bó ṣe wà àní ní gbogbo ọ̀nà ìyá kí gbogbo ẹ̀bẹ̀ sì rí ẹwà àtògbó lọ́nà ayé mi kí mo sì mọ̀ fún orúkọ rere tó lóògùn jọ pé mi ti sọ orí tó mọ́ Ọlọ́run dára àdúrà dára ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu gbogbo ẹ̀yà áńgẹ́lì sọ wíwá mi ẹ̀yẹ̀bẹ̀ kẹ́mi láti mo jí àmì fún mi àyẹ̀bẹ̀ kẹ́mi láti mo jí àmì fún mi àyẹ̀bẹ̀ kẹ́mi láti mo jí àmì fún mi nítorí pé kí ni ojúṣe yìí ní èyí àìtọ́nà sí gbé yí kalẹ̀ nítorí tèmi àìláti mọ mú ayé mi fọ ní gbogbo ní ògo gbilẹ̀ ní ògo tayọ ní ògo àní ṣàṣọyọ ní ògo nígbà gbogbo gbogbo ní orúkọ Jésù Kristi ọ̀yà gbogbo ẹ̀yà áńgẹ́lì sọ ẹ̀yẹ̀bẹ̀ kẹ́mi láti mo jí àmì fún mi ní ọ̀tún ayé mi kó tó amọ̀ fọ ní ògbó sọ ní ògo ayé kó tó agbèlè ní ògbó tí mo gbọ́ ní ògo àyíkí mo tó amúlẹ̀kì tó mọ́ta gbó tí ní ògo tàṣí máa lọ gbogbo ọ̀lẹ́kùnrin yà kó tó wá sí bọ́dà bó ṣe fún ní orúkọ Jésù Kristi yà gbogbo mi kí bí àtúwà ìbẹ̀rẹ̀ àbẹ̀kọ́ ìbẹ̀sí pé àwọn afúnni orúkọ Jésù Kristi àìní gbogbo lọ àìkí tó wá pọ̀ dé èrè tó lóko dàtọ̀ lọ nígbà tí gbogbo ògùn ìsìjẹ́ tó lóko ìṣẹ́ tó lọ láì àti láì ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ẹgbọ́ Ọlọ́run ti dá mi láre ó ti ṣàṣepẹ́ ọ̀nà ayé mi ọmọ ìdádúró ìnira àti kòrò àti òṣì mọ́ èmi di ìmọ́lẹ̀ tó ń tàn nítorí pé Ọlọ́run ló dá mi ní ìmọ́lẹ̀ tó sì ní kí n mọ̀ tàn èmi ò ṣe pa ìmọ́lẹ̀ mi sì tún mọ̀ tàn sí bẹ́ẹ̀ ni Ọlọ́run ló dá mi tògótògó bí ní ògo yẹn mo bẹ̀rẹ̀ sí ní fún ogun yẹn sì gbèrè ó ti mọ gbèrè sí nígbà gbogbo táwa ní ẹni náà ta ni ìjọba wo ní ìgbìmọ̀ ohun tẹ́ sọ pé kí ni kìí ṣe ìdùnnú tí ní pé kí ògo mi kó búyọ kìí ṣe ìdùnnú ní pé kémi kí n ṣeré kìí ṣe ìdùnnú tí ní wípé kí ni àìkí n jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tó sì tún máyà mìíràn tàn àìkí n jẹ́ ògo tó búyọ àìtó sì tún máyà mìíràn dẹni tó ń di ológun àgbáyé sẹ́ ya gbogbo yìí pátápátá ẹ̀gbìdó dànù ẹ̀kú dànù ẹ̀ṣòfò dànù àní ẹ̀dí ohun tí kò nípa kankan nínú ayé yìí mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ẹlẹ́dàá ọmọ ogun òun ló dàbí tó sì gbọ́ mi tó sì ṣe mí dì mọ́lẹ̀ tó sì dàbí dì mọ́lẹ̀ láti mọ tàn ìtúbọ̀ sí tàn tí ìtumọ̀ tàn sí ẹ̀rí gbọ̀ngàn àyè ó dàbí togotogo ó sì mú mi pọ̀ sínú ògùn ó sì mú ògùn ẹ̀kọ́ tó mọ̀ gbìyànjú kó tó mọ̀ gbìyànjú ó sì mọ̀ tàn sí ó sì mọ̀ gbìyànjú nígbà gbogbo orúkọ Jésù láyà tí lálẹ́ ta wá ilé ẹni náà àìjọba àbí agbára bí gbìmọ̀ wo ẹ̀yin wo ni lọ́nà jàbí nítòsí ní tẹ̀sán pé ìdùnnú ti ń kọ́ ni pé àní kí ògùn tó lọ dábọ̀ mi àkójì lílò àníkó ti rí àníkó buyọ ó sì gbìyànjú kó sì gbòòrò bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ tọ́nà dípò tí ó tó dábẹ́ àníkó mọ̀ sí tàn àbí kí wọ́kùnrin bọ́ pàṣẹ orúkọ Jésù àti ẹ̀yin àti agbára àti ìlàsọ̀rọ̀ ẹ̀yà ẹ̀rùn dànù àyè gbogbo ẹ̀tẹ́ sọ wípé kìíní àní àwọn tọ́lọ̀ tuntun ní dàbẹ̀ àyè láti jẹ́ ìmọ́lẹ̀ tó tàn àyè láti jẹ́ ẹni tó rògùn láyé àyè pé wo láyé kì yóò wá sí ibùsẹ̀ gbogbo olóyè náà àní òfin yóò jà síṣẹ́ bọ́ pàṣẹ ibi ọ̀dà lábà ẹnikẹ́ni yóò kó jẹ ibi kì yóò kó wà níjọba yóò kó lọ́lọ́jà bí nítòsí ni agbára àti ìwé yòókù kó yà ní ẹgbẹ́ dànù pé ìṣúlù dànù ọ̀yà ẹ̀dùn tí kò sì mọ́ láyé ẹ̀dùn tí kò ní pàmò ní orúkọ tí Jésù sọ̀rọ̀ ṣe àdéjọ pátá ní okòó àti ilé àtọ̀ tí gbogbo agbára pátá ẹ̀dùn pátá àti gbogbo ìgbìmọ̀ àti gbogbo àdéjọ pátá ẹ̀ṣùfù pátá àdéjọ àti gbé pátá ẹ̀dùn pátá kúrò ní orúkọ tí Jésù sọ̀rọ̀
agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ògo ya mọ gbogbo lọ, mọ ìjìnlẹ̀ agbára mọ fi tóbi lẹ́hàn láì àti láíláí ní ọ̀tun ju tàtí wá lọ. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo, Ọlọ́run yẹn, ìwọ lọ́ba tó dùn gbogbo tó ń gba gbogbo láti lè wáyà síwájú àti ìyá mọ gbogbo lọ, mọ ìjẹ́rìí ara rẹ lọ, mọ fi tóbi rẹ hàn lọ, mọ ìjẹ́rìí ara rẹ lọ, mọ gbogbo lọ, mọ ìyìn alógo lọ, àdìbò tó mọ fi àjùlọ àti tóbi rẹ hàn jẹ́ gbogbo kó sì mọ jẹ́ gbogbo jẹjẹrẹ ní àríwá ìjọba rẹ, agbára rẹ, àṣẹlẹ́mọ̀ láti mọ sọ̀rọ̀ ìmọ̀ wọ́n tó ń gba gbogbo yàtọ̀ bọ̀ gba gbogbo láti mọ fi tóbi rẹ bó ṣe láti mọ ìyìn alógo ṣe jẹ́ kó sì mọ jẹ́ gbogbo ní gbogbo ọ̀nà àyìn àtàwátà àti gbogbo àti wọn bá sọ lórúkọ Jésù ayé rẹ kó tó mọ kún fún gbàṣẹ lórúkọ rẹ kó tó mọ kún fún ìyanu rẹ bó ṣe ògo kó sì mọ jẹ́ gbogbo jẹrẹ òṣìṣẹ́ bàbá tó kó gbàdúrà ògo àyè àti agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún gbogbo oore tí wọ́n tún ti ṣe ní ayé mi láti mú kí ayé mi kó kún fún àánú tó ń ṣàánú, kó kún fún inú funfun tó ní èrò rere nígbà gbogbo tí ò sí èrò ibi kan nínú rẹ̀, àìtókun fún lóòótọ́ àti olódodo nígbà gbogbo, pàápàá jùlọ onírẹ̀lẹ̀ àti aṣọ tó daṣọ lọ nínú rẹ̀. Ògo ni fún orúkọ rẹ̀. Àdúrà pọ̀ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayé rẹ̀ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, mo sọ wípé ṣe, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, mo sọ wípé ṣe èyí fún àṣepá tí wọ́n sọ lẹ́yìn mi, fún títóbi lẹ́nu ayé mi, fún agbára àti okun àti ilé ìbọn rẹ̀ tí wọ́n tún gbé wọ̀ mí lọ́tùtù láti mọ jẹ́ ìbọnlẹ̀, láti mọ tàn, láti mọ jẹ́ balùwẹ̀ bẹ̀jẹ̀ lọ àyè láti mọ ògùn tí wọ́n dá mi kó tó wọ́n bí ogún tó wọ́n dá kó sì mọ jíròrò fún nípa gbàtẹ́ ní àtàlàfà láti mọ gógùn pẹ̀lú ìtura pẹ̀lú ọ̀nà lọ́wọ́ àtìlẹ́yìn rẹ̀ ìtí kò tún ṣí láti dúró kan fún láti mọ ṣe rere rẹ̀ ìjẹ́ gbogbo rẹ̀ pátá ọ̀bẹ̀ síwáṣẹ́ mọ́ sọ wípé ṣé wa bọ̀ bẹ̀rẹ̀ mọ́ ètò pé kéde gbogbo àwọn tó yẹ kó ti pàṣẹ mi di ìmọ̀lẹ̀ tó tàn àyè tí mo sì ní wọ́ọ̀kùn mọ́ àgbàbálá àdìmúrúkú Jésù Kristi ó di ìrọ̀rùn fún wọn láti mọ tẹ̀lé ẹ̀ ti pàṣẹ mi sẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ kó jẹ́ lóògùn àgbáyé àyínípasẹ̀ tèmi tí kò sí láti wọ́n láti wọ́n mọ́ bẹ̀ sí di ológun àgbáyé nípa bàtà ṣẹlẹ̀ ó ṣe bá bọ̀ bẹ̀rẹ̀ mọ́ ológun jùlọ wípé ayé tèmi gan ó ní tẹ̀síwájú tó lógun jùlọ ó sì gbilẹ̀ lógun tó gbàjọ àti ọ̀sán ṣojú àmì àní gbogbo tí èmi náà ó bẹ̀rẹ̀ sí pọ̀ ó bẹ̀rẹ̀ sí gbilẹ̀ lógun tó gbà àyè ìdàdúrà bí wọ́n kò sùn ní akọ̀sùn mọ́ láti mọ̀ ṣe láti mọ̀ gbọ́ gbogbo tó lè mọ̀ bẹ̀rẹ̀ látàkùn bá láti wọ́n sọ́dọ̀ òkú sọ́dọ̀ ìtàkùn bá láti òṣìṣẹ́ bàbá òṣìṣẹ́ ọmọ títí ìmọ̀ ìlú mọ̀ gbòòrò fún àṣìkò tí wọ́n sọ láyé agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ó ṣeun o Ọlọ́run àrà ire, ó ṣeun o Ọlọ́run ìmọ́lẹ̀, ó ṣeun o Ọlọ́run ògo tó ní gbogbo ògo, ó ṣeun o Ọlọ́run àrà ire, ó ṣeun o Ọlọ́run ìmọ́lẹ̀, ó ṣeun o Ọlọ́run ògo tó di gbogbo ògo. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ bàbá yẹn ẹ̀ tó ṣàṣepọ̀ nínú ayé rẹ̀, nínú ayé mi, nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa láti mú kí ìtẹ̀síwájú rẹ̀ kó tó mọ débẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, pàápàá jùlọ ògo tó dábẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kó tó mọ búyọ, kó tó mọ mẹ́rin, kó sì mọ gbòòsà lọ. Ìmọ́lẹ̀ tó dé èmi àti ẹ àìkọ́ tó máa tàn ká tó mọ gbìyànjú ká tó mọ gbò tó bẹ̀rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àná wọn tó ń jẹ ní ìgbàlà, àwọn tó ń jẹ ní tó wọ inú èrè tó lógo jùlọ, wọ́n sì ń dúró gan pátá. Ògo ní fún alóògùn ọ̀run fún ẹni tó ń ṣàṣìpè nínú ayé èmi àti ẹ nítorí pé èmi àti ẹ ajẹni tó jọ aṣẹ́gun lọ àtàlágbà tó jọ lágbára lọ ìtí ẹnikẹ́ni olùdẹ́dọ̀ àbí tí wọ́n di lọ náà láti ṣe rẹ̀ mọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Lẹ́ẹ̀kan sí Ọlọ́run tó ń rí èmi àti ẹ létí ìjọba ọ̀run ẹ̀mọ́ ṣe ká gbàgbé ẹ jẹ́ ká mú èyí ní ọ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ ká jẹ́ni tó ń kíyèsí gbogbo tí ń ṣe tó sì ń kíyèsí ìgbésẹ̀ rẹ̀ gbogbo ẹ ká jẹ́ni tó ṣe kíni tó jùlọ tó nínú gbogbo gẹ́gẹ́ bí àṣíríkà ká jẹ́ aláàánú, ká jẹ́ onífunfun, ká jẹ́ olótìtọ́, ká jẹ́ni tó ṣe kíni tó ń jẹ́ ẹni tó ń tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti pàṣẹ di ẹni ìgbàlà, ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn di pàṣẹ di ẹni tó ṣe kíni tó ń rògbòlò, ẹni tí ẹni ọ̀pọ̀lọpọ̀ yẹn ti pàṣẹ di ẹni tó ṣe kíni tó ń tàn, èyí tí ẹnikẹ́ni ṣe ṣe kíni pa ìjẹ́pẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ yẹn ti pàṣẹ di ẹni tó ní ẹ̀rí àrùn láti mọ ìyọ́rọ̀ láti mọ gbólóhùn àga nígbà gbogbo, ìjẹ́pẹ́ gbogbo tí ń ṣe ìwà ìgbéraga kì yóò lè ra ìgbà ìkọ̀kan wa. Sọ ẹ jẹ́ ká kíyèsí láti mọ tọ́jú ọ̀nà wa, láti mọ sí gẹ́gẹ́ bí fẹ́ràn, láti mọ mú kí ìjọba ọ̀run kó tó àmọ́ gbòòrò sí kọ́mọ̀ sí bọ́sọ̀ lọ́wọ́ wa ní orúkọ Jésù. Mọ̀ gbára pé àti ẹ̀yin àti èmi ìjọba ọ̀run kò ní bọ́sọ̀ lọ́wọ́ wa lọ́wọ́. Ohun gbogbo tó lè mú kí ìjọba ọ̀run kó bọ́sọ̀ lọ́wọ́ wa Ọlọ́run fúnra rẹ̀ nínú àánú rẹ̀ ọgbà kó lọ ẹnìkọ̀ọ̀kan wa, ó lè jìnnà sọ ẹnìkọ̀ọ̀kan wa, ó sì ṣe gbogbo rẹ̀ wá ní rere. Àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ yóò sì tó fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa láti lè fi ìjọba ọ̀run ṣeré jẹ ògo yóò sì mọ jẹ́ tirẹ̀ láì àti láláì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo
gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo. Ní gbogbo ọ̀nà nípa àánú àti ìrọ̀fẹ́ Ọlọ́run alààyè, okun ọgbọ́n ìmọ̀tẹ́mi àti ẹnu láti mọ ìjálá àánú àti òdúnú fúnfa tó yọ̀dọ̀ Ọlọ́run ṣọ̀dọ̀ ẹ̀fọ́ pátá. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo pátápátá. Ọlọ́run jẹ́ ìmọ́lẹ̀ fún èmi àti fún wọn àìnígbàgbọ́ lọ́jọ́ ní gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ ni gbogbo tí ṣokùnkùn ẹnì kọ̀ọ̀kan wa ó paradà ó sì di ìmọ́lẹ̀ nípa agbára àti àṣọ Ọlọ́run láì àti láíláí. Òkùnkùn kan àdéhùn àdúrà kan kì yóò tún ní pàtàkì lórí akọ̀ tó ráyè báyọ̀ àbínú iṣẹ́ kọ̀ọ̀kan wa mọ́ láì àti láíláí. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo títí láéláé. Láti àkókò ìrọ̀jọ́ àtẹ̀wọ́n lọ àti ebi àti gbogbo èyí tẹ́gbọ́n tó àti gbọ́ta wà mí báyìí pátápátá àní àjẹsùn aṣẹ́gun lọ. Bẹ́ẹ̀ ni agbára àti okun láti mọ borí gbogbo ogun láti mọ lékè àyọ Ọlọ́run ṣọ̀dọ̀ ẹ̀fọ́ pátá. Bẹ́ẹ̀ ni láì àti lálẹ́ ogun kì yóò tún lágbà àti lè borí wa mọ́. Ogun ẹnìkan yóò sì mọ tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nípasẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa àní wọ́n tẹni tó ń rògbòlò wọ́n sì tẹni tí ìmọ́lẹ̀ wọn tàn nígbà tí gbogbo ogun ìṣíjẹ tọ́lọ̀ láì àti láì ní orúkọ ti Jésù Kristo lọ wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mọ́ ní orúkọ ti Jésù Kristi. Apanupọ̀ yẹn àwa táwọn àgbà tí wọ́n tí wọ́n gbọ́ àti wọ́n wà aṣọ́rùpọ̀ ṣe gba ọgbà àti yẹn ológo tó ní gbogbo yẹn adágbó pàṣẹ gba ọgbà àti yẹn títí láwọn ọmọ yẹn ọ láwọn gbórúkọ rẹ láwọn fọwọ́ àtọ̀kù fọwọ́ rẹ tó pé dára ẹ̀ṣọ́ àpò lákàwé kò lẹ́gbẹ́ kò lóde wọn ní orúkọ ti Jésù Kristo lọ wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ tí ẹ̀mí mímọ́ ó bùkọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó sọ ẹnì kọ̀ọ̀kan dájọ́ bá ti tẹ̀síwájú nínú àjọ ayé wa kún fún ògo àti ìní ògo Ọlọ́run rẹ̀ àti bẹ̀rẹ̀ tó ń pọ̀ sí láti mọ tàn ju ìtàkì wọn lọ àtúnpọ̀ sí láti mọ pọ̀ ní ògo ìtọ́lọ̀dámọ́ àti wọn lọ. Bẹ́ẹ̀ ni àní ìrọ̀rùn ayọ̀ tó fà yóò túbọ̀ sí jásífẹ́ nìkan kan wa láti mọ mú kí àwọn mìíràn kó mọ tàn àì nípasẹ̀ ìmọ́lẹ̀ wa kámẹ́rà kún bẹ́ẹ̀ ti dúró gbàgbọ́ nípasẹ̀ ògo ìtọ́lọ̀dámọ́ wa ìjẹ́ pé nígbàgbọ́ lọ́jọ́ gbogbo ojú rere àtàná Ọlọ́run àti wọn bá pàdé àti mọ jẹ́ onínú rere àwọn oníwà mímọ́ àti olótùtù àti olódodo àti oníwà rere àti láti mọ jẹ́ onígbéraga Ọlọ́run nínú àánú rẹ̀ àní ọ̀ràn wà lọ́wọ́ ògo sì jẹ́ tẹ̀lé láìpọ́tà ìjọba ọ̀run kò ní bọ́ sọ́mọ́ lọ́wọ́ àánú àti ìfìjọba ọ̀run ṣe Ọlọ́run láti fìjọba ọ̀run ṣe lè jẹ́ Ọlọ́run gbèsè fún wa ó sì bẹ̀rẹ̀ sí dé olùdarí òdò rẹ̀ wá ní gbogbo ọ̀nà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje hallelujah 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 ògo àlókè ọ̀run.